نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. A sì kára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin. Ọba tá ń dúpẹ́ fún yìí, òun náà ni Ọlọ́run tó dá wa lẹ́dẹ̀ ènìyàn, yàtọ̀ sí pé wá dá wa léèyàn, ó wá ṣe oore fún wa lóore tí owó ò lè rà, lóore tí ò lẹ́gbẹ́. Òun náà ni pé ó ṣe wá lọ́mọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó sì ní ká máa jẹ́ mùsùlùmí. Ìjẹ́ mùsùlùmí yìí oore ìkẹni lọ́dọ̀ Ọlọ́run tẹ́nìkan ò lè rí rà, torí pé Ọlọ́run fúnra rẹ̀ ní máa fi ta ẹ̀dá lọ́rẹ. A dúpẹ́ lórí oore Islam, a sì dúpẹ́ lórí oore ìjẹ́dé ènìyàn. Bọ́lá tó ní wá, tó bá dá wa lẹ́ranko tàbí kó dá wa ń kẹ́mí, kí là á ṣe fọ́lọ́run? Ibi Ọlọ́run bá fi wá sí náà lágbà kádàrá sí, tí ó sì sẹ́nìkan tó lágbára kó yí kádàrá náà padà má bà mí oní kádàrá lọ́wọ́. Eléyìí náà ni ta ń dúpẹ́ lé lórí o.
abára wa dúpẹ́, mo sì bára mi dúpẹ́, mo sì bẹ́yìn ọmọ ìyá wa náà ní Islam tẹ́ jólólùfẹ́ òdodo, mo bẹ́yìn náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àpadà sí ibú, àpadà sí ìgbà tí ó á dé táwọn á sọ pé ṣe má ó sú wa. Olúwa Ọlọ́run dákun, má jẹ́ ó wọlé tọ̀ mí, má sì jẹ́ ó wọlé tẹ́nìkankan wá, bí la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Na'am, látara pa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtọrọ kẹ́gẹ̀ fún aṣíwájú wa, ọ̀gá wa, ẹni Ọlọ́run abá máa ṣàlẹ́ṣà látọ̀dọ̀ ara rẹ̀, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kí Ànábì tó jáde láti inú rẹ̀, ẹbí rẹ̀, ìran rẹ̀. Ọlọ́run wá ṣàlẹ́ṣà látara àwọn ẹ̀ṣà. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad, kó sì bá wa kí àwọn sọ̀hábà al-kiram, àtàwọn tí wọ́n jẹ́ àwọn tábàín, àtàwọn tábàí tábàín, àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn, tó fi dọ́dọ̀ wòlíì Ọlọ́run, àfáà àgbà tó lu ayé já níbi mímọ̀, àfáà àgbà tí ó lo ayé tẹ́nìkan ò kó ọ̀rọ̀ sí lẹ́nu rí. Yá èyí tó wí yìí dáa padà kò dáa, kò rí bẹ́ẹ̀. Maulana Sheikh Adam, Sheikhul Islam, al-Allamatu as-Sudani. Ọlọ́run bá wa kẹ́ Maulana Sheikhuna Adam, kó sì bá wa kẹ́ Maulana Sheikhuna Kamaluddin wa Sheikhuna Tajul Adab, Sheikhuna Yusuf al-Abuaji, àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ. Maulana Fadilatu Sheikh Mustafa Suglulu Sunusi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Wa Maulana Muhsin Aidu, wa Maulana Fadilatu Sheikh Abdul Latif Yamuni, wa Maulana Sheikh Jirjisu Akodo. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn tá a kálẹ̀ yìí, lára àwọn aṣẹ́ Sheikh Adama ni wọ́n, tọ́lọ̀ ń kádàrá káwa náà gbáwájú kó wá àwọn kọjá. Olúwa Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wájú rẹ̀, ìkẹ́ rẹ̀, ìgẹ̀ rẹ̀, Ọlọ́run dákun má fi wọ́n wọn. Látara bá nìna àwọn ṣàdúà fáwọn tí a jáde lára wọn tí wọ́n ń jẹ́ òbí, tọ́lọ̀ ń kádàrá kágbanú ara wọn jáde. Olúwa Ọlọ́run dákun àlékún kẹ́gẹ̀rẹ́ bá wa ṣe fún wọn. Àwọn tí wọ́n wá kù láyé, Olúwa Ọlọ́run dákun má ní wọn lára, dákun bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́, la ilaha illallah. Bákan náà wá ṣàdúrà fẹ́yìn tẹ́ jẹ́ ọmọ ìyá wa nínú Islam, tẹ́ fẹ́ràn òdodo, lára Nẹ́bì, lára Al-Qur'an, lára bọ́lọ̀ tí fẹ́ kí nǹkan ó rí. Olúwa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín. Àwa ń kí ẹ̀yin náà pẹ̀lú kíkí tó dáa jùlọ láyé àti lọ́run, jẹ́ pé kíkí náà kò síbi tí ó bá mú láyé. Òun náà ni gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àfẹ́lẹ́ ìkí ẹ̀yin ọmọ ẹ̀yà, àtẹ̀yin tẹ́ jẹ́ bàbá àlùbáríkà, bàbá dáadáa, àtẹ̀yin ẹ̀gbọ́n àlùbáríkà, àbúrò àlùbáríkà tẹ́ wà pẹ̀lú wa, látorí bàbá dáadáa al-Imam Abdul Fattah Zakaria, Ọlọ́run bá wa járí yín pẹ́. Bàbá wa Usman Aṣáájú, àwọn olólùfẹ́ Ọlọ́run lára wa nù wọ́n pọ̀ bẹ́ẹ̀. Gbogbo wa náà la wá kí pé ìkẹ́ Ọlọ́run tí ò ní tán, àrísìkí tí ò ní lópin, mímọ̀ ṣe tí ò ní nígbẹ̀yìn tí ò dáa. Olúwa Ọlọ́run dákun bá wa fi ṣe sàárà fún kó wa. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Naam,
ẹ rí pé nínú ọ̀rọ̀ wa tá ń bára wa sọ bọ̀ gẹ́gẹ́ bí àkọlé Maulana Mudirul Markaz adama Allahu hayatahu bisihhati wassalamati ya rabbil alamin. Ọlọ́run dákun bá wa fún bàbá náà lẹ́mí gígùn lọ́lá agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo rẹ̀. À ń fàsìkò yìí ràn wá wípé gbogbo wa tọ́lọ́run bá ti kádàrá tá a ti wà lórí ìkànnì ẹ dákun ẹ jẹ́ a bá wa ké sí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ kọ́lọ́ sì ṣe dáadáa fún kó wá wa la ilaha illallah. Àwọn kọ́ ni wípé nínú ọ̀rọ̀ tí a ń bá bọ̀ àkọlé ọ̀rọ̀ wa yìí òun náà ni wípé àwọn Salafiyya tí wọ́n ń jẹ́ Wahhabiyya tí wọ́n ń pe àpè mára súnà mára wọn tí ó sì sí súnà kankan lára wọn. Wọ́n parọ́ mọ́ Ọlọ́hun la ilaha illallah. Wọ́n dáadáa parọ́ mọ́ Ọlọ́hun, ẹ̀ṣẹ̀ tó sì tóbi ní lọ́dọ̀ ọba tó ní wá. Wọ́n tún wá parọ́ mọ́ Ànábì Muhammad, ìyẹn ni wípé wọ́n parọ́ mọ́ Ọlọ́hun, wọ́n parọ́ mọ́ Ànábì láti sọ Abu Talib radiyallahu ta'ala anhu láti sọ di abọ̀rìṣà, láti sọ di ọmọ náà. Tí ó sì rí bẹ́ẹ̀ tó já sí pé ní lára àwọn aburú táwọn Salafiyya ṣe lórúkọ Islam ló fi já sí wípé ní tàbá kódà nínú aburú náà ẹ̀rí èyí tó tọ̀dọ̀ Kùránù tí wọ́n wá léyìí tí ń ṣe Sahihul Bukhari. Ẹ̀rí pé lọ́nà tí wọ́n máa gbà ṣaburú ni pé wọ́n sọ wípé ọ̀nà tí wọ́n gbà ṣaburú fún Islam náà ni wípé àdíìsì ni ó tú Kùránì. Léni lẹ́mọ̀ wípé aburú kan ní ń bẹ lábẹ́ gbólóhùn ni, aburú kan ní ń bẹ lábẹ́ gbólóhùn náà, tẹ́ẹ̀sì rí àṣírí aburú náà tí kúwó tún wá lanu pé inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ̀rí àjọ fojú rí lónìí táàtún mọ̀ pé irú aburú ńlá o làwọn èèyàn ṣe fún Ìsìláàmù tó tó báyìí, nítorí pé ní a fẹ́ bá Nábì ṣọ̀tá, a sì fẹ́ jalé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, a fẹ́ jalé Ànábì lógun. Olúwa Ọlọ́run dákun má jẹ́ á pẹ̀lú àwọn tí ó ja Ànábì lógun, má sì jẹ́ á pẹ̀lú àwọn tí ó jalé Ànábì lógun, má jẹ́ á pẹ̀lú àwọn ọ̀tá Ọlọ́run, má jẹ́ á pẹ̀lú àwọn ọ̀tá Ànábì Muhammad. Àwọn kọ́ ni pé kéèyàn parọ́ mọ́ Ọlọ́run nǹkan tó burú jáì ni, á padà wá bẹ̀. Kéèyàn parọ́ mọ́ Ànábì nǹkan tó burú jáì ni, á padà wá bẹ̀. Ẹ rí wípé Ìsìláàmù Ọlọ́run ló ní nǹkan rẹ̀ o. Ọlọ́run sì ti parí ẹ̀. Ẹnìkan ò lè mú nǹkan míì wá mọ́. Ìyàtọ̀ sí bá Ànábì ti fi nǹkan rẹ̀ kalẹ̀, bọ́lọ́run abá tó níṣẹ́ bó ti fi rán. Ìjẹ́ Abu Talib rahimahullahu ta'ala, ìjẹ́ káfìrí ni, ìjẹ́ ó ti ẹ̀kú sórí kúfùrù, ìjẹ́ mushrik ni, ìjẹ́ ó ti ẹ̀kú sórí shirik, gẹ́gẹ́ bí nínú àwọn àlàyé tá a ti ṣe kọjá lọ pé nínú àwọn ẹ̀jẹ̀ Ànábì Ibrahim alayhi salam, níjọ́ tá Ànábì Ibrahim ti bẹ Ọlọ́run, gbogbo àwọn láìnéèjì tó tara rẹ̀ wá tó fi dọ́dọ̀ Ànábì Muhammad kò sí mushrik láàrin wọn. A ti fẹsẹ̀ eléyìí nì múlẹ̀
lillahi alhamdu ala dhalik, ọpẹ́ ni fọ́lọ́run lérí èyí hùn. Bó ti ẹ̀já sí pé àwọn ẹ̀mí ń ṣẹ́ èpè, ọlọ́run ló nípè, ọlọ́run sì ló làdúà. Bẹ́ẹ̀ nìkan bá ń ṣépè ní ìsìn tó ní èpè yóò dẹ́rù bà mí, àdúà wo lè ṣe tó gbà tààfi wá ní èpè yíhun gan ló wá bàbàrà. Al-Qur'ani ní sọ̀rọ̀, ọlọ́run dẹ̀ kí ànábì nílọ̀, ànábì sì gbọ́ kìlọ̀ ọlọ́run, ànábì gbọ́ ìkìlọ̀ ọlọ́run, ànábì ò fi ìkìlọ̀ ọlọ́run ọba rẹ̀ kò fi ṣeré, kò sì fi wọ́lẹ̀. Ẹ rí àṣírí kan lónìí nípa àwọn sàlàfíyà yìí tẹ́ fi mọ̀ yí pé ọ̀tá ọlọ́run, ọ̀tá ànábì, ọ̀tá Islam, ọ̀tá Al-Qur'ani ni wọ́n. Àárí àṣírí nì lónìí táwa náà mọ̀ wò pé kí ló dé, nídìí torí kí ni, torí bá fẹ́ bọ́lọ́run àtànábì ṣọ̀tá náà. Ọlọ́run dákun má jẹun pẹ̀lú ọ̀tá ànábì o, má sì jẹun pẹ̀lú ọ̀tá àwọn ará ilé ànábì, torí Ọlọ́run ò fẹ́ kẹ́nìkan bá wọn ṣọ̀tá, kò sì fẹ́ kẹ́nìkan kó wá kórìíra wọn. Àwa ní ǹjẹ́ Abu Talib ǹjẹ́ ó kú ní káfìrí? Tí wọ́n náà bá lè ṣe làákàyè, in tó rọrùn láti mọ̀ ní pé àkọọ́lẹ̀ táwọn àfá àkọọ́lẹ̀ fún wa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ní pé zahabati kathirun ila annahu mata kafira, èyí tó pọ̀ nínú àwọn àfá tá ń pè láwọn salafiyun, àwọn salafu salih, in tí wọ́n gbà ní pé annahu mata kafira lẹ́nu wọn ló kú ní káfìrí ni, wa lam yu'min bí risalati samai abada. Irọ́ tí wọ́n pa fún wa ni pé kò fi gbà kan nígbàgbọ́ lórí tánà Muhammad muwa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn ẹ̀tàn tí wọ́n gbé kalẹ̀ fún wa. Àmọ́ tí mo fẹ́ kí wọ́n mọ̀ ní pé Abu Talibi kana mu'minan billahi wa rasulihi, ó nígbàgbọ́ nínú Ọlọ́run, ó nígbàgbọ́ nínú ànábì. Walakinnahu àmọ́ yakutumu imanahu kamu'mini ali Fir'aun. Ṣé mọ̀ pálákùnrin kan náà ń bẹ lára Fir'aun tó jẹ́ sí pé ní yakutumu imanahu, tó fi ìgbàgbọ́ tí ẹ̀ náà pamọ́. Kama yakutumu Abu Talibi imanahu, Abu Talibi ṣe pé múmínú ali Fir'aun yakutumu imanahu, ó fi gbàgbọ́ tí ẹ̀ pamọ́. Níjọ́ tí ó gbé gbàgbọ́ yẹn jáde, ẹnu tí ó fi gbé jáde náà ni wípé ataqtuluna rajulan an yaqula rabbi Allah, ẹ wàá pa èèyàn kan, ẹ pa ọmọ lọ́mọ, an yaqula rabbi Allah, látara wípé ó sọ pọ́lọ́run lọ́ba tó wọ́n máa sìn lẹ́wàá torí ẹ̀ pa. Múmínú ali Fir'aun, ibi ó ti kọ́kọ́ fi gbàgbọ́ rẹ̀ hàn náà, wọ́n pè ní múmìnì. Bẹ́ẹ̀ kò tẹ̀lé ànábì Musa, Fir'aun ní tẹ̀lé, ọmọlẹ́yìn Fir'aun ni. Naam, wọ́n gbà pé múmìnì ni. Wa huwa min ali Fir'aun, nínú àwọn olùtẹ̀lé Fir'aun ni ó, lakinnahu yakutumu imanahu, ó fi gbàgbọ́ rẹ̀ pamọ́, yóò sì jọ ọmọ àlìjẹ́nnà. Kadhalika Asiya bintu Masahib, ìyàwó Fir'aun, yakutumu imanahu wa hiya min ali Fir'aun, òun náà sì jẹ́nu àwọn olùtẹ̀lé Fir'aun. Kí ló dé tá wá rí Abu Talib gẹ́gẹ́ bí ẹni tóun náà fi gbàgbọ́ pamọ́? Nítorí àwọn ìdí kan àbáwọn ìdí mi. Àwa mọ̀ lé ní pé Abu Talib ń díẹ̀
òun ò tiẹ̀ fi ìgbàgbọ́ rẹ̀ pamọ́, kò fi ìgbàgbọ́ rẹ̀ pamọ́, kódà á mú jáde nínú tírà àwọn àfáà tí gbogbo wa gbà yí pé àwọn ilé wọ̀nyí àfáà ẹ̀sìn ni wọ́n, àfáà ìsìláàmù ni wọ́n, àwọn náà lọ̀rọ̀ yé jù wá lọ, àwọn náà ni wọ́n lè tanná sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbọ́yé tí ọ̀pọ̀lọpọ̀ wa náà máa ń ní. kọ́lọ́n kó dákun kó fi wá mọ̀nà kó má ṣì wá lọ́nà. Naam, ẹ rí i pé ááyà kan gbalẹ̀ tó gbajúgbajà bí mo ti ń sọ̀rọ̀ yìí, ááyà yìí lẹni tí ò ní farabalẹ̀ ní ó kọ́kọ́ lọ mú wá. Ááyà náà rí, ááyà náà ń bẹ nínú Suratul Qasas. Suratul Qasas yìí tó máa fi mọ̀ yí pé wọ́n fi Sahihul Bukhari wọ́n fi tẹ Al-Qur'ani lójúmọ́lẹ̀. Suratul Qasas, Quran 28, tí wọ́n náà fúnra rẹ̀ tó bá lọ wo áyà kan bẹ̀, áyà 56, níbi Ọlọ́run ti ń sọ pé innaka la tahdi man ahbabta, ìrẹ Muhammad ó lè fọ̀nà mẹ́ni ó wọ̀, walakinna Allaha yahdi man yasha, pé Ọlọ́run ní máa fọ̀nà mẹ́ni ó mú. Ẹ dákun, áyà yìí ṣé Abu Tọ́líbì ní ń bá wí tí gbogbo àwọn àfáà wá di áyà yìí lé Abu Tọ́líbì lórí? Ẹ bá wa bí wọ́n léèrè. Tẹ bá wo àwọn kutubu tafasir, àwọn akaribun waftirahat, àwọn irọ́ àgbélẹ̀rọ wọ́n lẹ̀ mọ́ Abu Tọ́líbì lára, tó já sí pé áàrí ilẹ̀ áyà barihatun min Abi Tọ́líb. Áyà yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú Abu Tọ́líbì láyé àti lọ́run, tí wọ́n ó padà wá rí nínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí. Tó wà mẹ́mẹ́ yìí pé àwọn àfáà parí iṣẹ́ ọ̀rọ̀ burúkú ni ó, ọ̀rọ̀ tí ò dá ní ó, àwọn àfáà gbìyànjú ní ó. Ọlọ́run nìkan lọ́ba tó níṣẹ́, òun nìkan náà ló sì parí ẹ̀fà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ mẹ́rí àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tẹ́mẹ̀ fi mẹ̀ wípé Abu Tọ́líbì o kò fi ìgbàgbọ́ ṣeré lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rí bẹ́ẹ̀. Lára ń tẹ́ẹ̀túnmọ̀, mo fẹ́ jẹ́ kí kìíní kan yé yín lónìí lórí Abu Tọ́líbì tá sì mọ̀ pé mùmínì ni. Tó bá lọ já sí pé Abu Tọ́líbì ò bá kú, kò sí tó fẹ́ gbé Ànábì Muhammad lọ Mẹdínà kó ń lu Mákà. Ikú Abu Tọ́líbì ló fi yà jẹ Ànábì tí ò lè dúró Mákà má tó dèrò Mẹdínà. Níjọ́ Abu Tọ́líbì bẹ láyé, ta ni wọ́n bí aláya bàbá rẹ̀ dá tó fẹ́ dún mọ̀wúrú mọ́ Muhammad sallallahu alayhi wa sallam? Ta ni wọ́n bí aláya rẹ̀ dá tó lè dún mọ̀wúrú mẹ́ni tá ń pè lánàbì? Kò sí. Nítorí kíni? Torí pé Abu Tọ́líbì gbà fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó gbà fún Ànábì tán yányán gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Yìí sì fi yí ọ lónìí. Lára tó fi mọ̀ bẹ́ẹ̀ náà ni wípé níjọ́ tí wàhálà àkọ́kọ́ dé, tá Ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà, tó di pé Ànábì bùkátà wípé kó lọ sí Habasha lọ́dọ̀ ọba tí wọ́n ń pè ní Negush. Abu Tọ́líbì ló bá Ànábì kọ lẹ́tà tí ọba Nàjáṣì ń jóná, látara pé kó lè mọ̀ wípé àwọn eléyìí ó wọn ní nǹkan kan tí wọ́n ń bẹ lórí ẹ̀ kọjá ẹ̀sìn Ọlọ́run.
bá mi gbà láàyè. Abu Tọ́líbì ló ké sí Abáṣà náà ló sì ké sí ọba Abáṣà láti pé kó lè gba àwọn ọmọlẹ́yìn Ànábì Muhammad sallam nígbà àkọ́kọ́ tí dáwà àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé kán má lè dún mọ̀húrú mọ́ wọn. Abu Tọ́líbì yìí náà ló kọ lẹ́tà sí Abáṣà. Mọ̀pọ̀rọ̀ tá ń sọ lónìí yìí, ó rí pé tí kìí bá ṣọlá Abu Tọ́líbì ní tọ́lọ́wọ́n bá lò fún Islam nílùú Mẹ́kà, ó ṣe é ṣe kó mọ́ sí tí Islam lè má dúró. Islam lè má dúró. Ọlá Abu Tọ́líbì lànẹ́bì jẹ́, lànẹ́ Muhammad fi ríṣẹ́ jẹ́. Ọlá Abu Tọ́líbì lànẹ́bì jẹ́ tá nẹ́bì fi ríṣẹ́ jẹ́. Abu Tọ́líbì nì àwa sọ di káfìrí. Nídìtorí kíni? Nídìtorí àti yẹpẹrẹ agboolé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nínú orin tí Abu Tọ́líbì kọ ránṣẹ́ sí ọba Abáṣà ń jọ́nà ní pé ta'alam malikal Abash anna Muhammadan nabiyyun ka Musa wal Masih ibnu Maryama ata bil huda mithla alladhi ataya bihi فكل بأمر الله يهدي المعصم وإنكم تعتلونه في كتابكم بصدق حديث لا حديث المراجم. Abu Tọ́líbì ló kọ ilé sí ọba Habasha. Kí ló kọ síbẹ̀? In tó kọ náà sínú lẹ́tà yẹn náà ni wípé ta ló sì mú lẹ́tà ní lọ, òun náà ni ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Ja'far. Peter alem lọ́mọ̀ dájúdájú malikal Abash ìran ọba Abasha anna Muhammadan pẹ́ni tí ń jẹ́ Muhammad tó kó àwọn ìwá kí wọ́n wá sá sọ́dọ̀ rẹ̀ láti sálù ọ. Nabiyyun ka Musa wal Masih ibnu Maryama, Ànábì Ọlọ́run kan ni ó ka Musa bá Ànábì Musa ti já Ànábì Ọlọ́run. Wal Masih ibnu Maryam gẹ́gẹ́ bí Isa ọmọ Maria náà ti já Ànábì Ọlọ́run. Ànábì yóò wá mú nǹkan kan wá pé ata bil huda mithla alladhi ataya bihi, ata bil huda. Ànábì yìí mú wá pẹ̀lú ìmọ̀nà Ọlọ́run. Mithla alladhi ataya bihi, bí irú táwọn méjèèjì mú wá. Fakullun bi amrillahi yahdil mu'assami. Fakullun àti Muhammad àti Musa àti Isa gbogbo tí wọ́n mú wá bi amrillah pẹ̀lú pọ́lọ̀wọ̀n ọba ló rán wọn, àṣẹ Ọlọ́run ni. Bẹ̀yàdì kó sì máa fi mọ́nà. So èyí kó máa fàwọn èèyàn mọ́nà. Ó wá ní wa innakum, ẹ̀yin fúnra yín o tatlunahu fi kitabikum, ẹ̀yin náà ń ka nínú ìwé tí wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín o. Bisidiki hadithin la hadithil al-murajjam, tí ó máa já sí pé pẹ̀lú ọ̀rọ̀ òtítọ́ táàmà pé lè ọ̀rọ̀ òtọ́ ni, tí ò ní ìdíká ẹ̀ṣẹ̀ máa fún nítumọ̀ pé ẹjá wá túmọ̀ fún bọ́rọ̀ Ànábì ti rí nìyẹn. Abu Tọ́líbì yìí ló kọ lẹ́tà sọ́ba Abáṣà ń jọ náà. Ó wá kọ sínú tírà yẹn pé fala taj'alu lillahi niddan wa aslimu, ẹ má mú nǹkan ẹ̀mí ìmọ̀ Ọlọ́run o, ẹgbà fọ́lọ́run kẹ́ ẹgbà fún Muhammad. Abu Tọ́líbì ló kọ lẹ́tà ránṣẹ́ sí Abáṣà lọ́dọ̀ àwọn tí wọ́n já sí pé Nasara ni wọ́n. Ìyíhun lọ́ba Nẹ́gúṣì fi gbà wọ́n wọlé
ló fi béèrè pé ó dá kí ni tẹ́ mú wá ẹ fún mi láyà kan tóun náà fi bú sẹ́kún. Abu Talib kọ́ lẹ́tà pé fala taj'alu lillahi niddan wa aslimu, ẹ má mú nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run, ẹ̀yin náà juwọ́ lẹ̀. Fa inna tariqal haqqi laysa bimudhlamin, torí pé ń tá ń pè lọ́nà òtítọ́ kìí ṣe ọ̀nà téèyàn máa dàrú dàpọ̀ mọ́ra wọn. Wọ́n yé dàpọ̀ kan wá máa yí nǹkan mọ́ra wọn ká máa pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run. Sórí tí mo kọ yìí lọ́ọ̀kánú Diwanu Shu'ara'i Makkata qabla al-Islam, lọ́ọ̀ká ojú ewé 259. Abu Talib tẹ́ pè ní kèfèrí, tẹ́ pè lọ́mọ iná, tẹ́ ní kò gbà fáńdà Muhammad, òun ló kọ lẹ́tà sí Abasha kó gba àwọn mùsùlùmí láàyè ń bẹ̀. Ìyíhun náà l'Ànábì fi ní káwọn kan nínú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé kí wọ́n máa lọ Abasha láti sá lọ ọbẹ̀, torí pé wọ́n lè fọwọ́ kan Muhammad nítorí rírí Abu Talib. Bàbá Ànábì kú lọ́mọ ọdún 8 nígbà Ànábì wà lọ́mọ ọdún 8. Abu Talib sì gbà lọ́wọ́ rẹ̀. Abu Talib wá tọ́ Ànábì, ó wá tọ́ Ànábì tá Ànábì fi pé ọmọ 50 ọdún, ọmọ 50 years, tíre èèrà ò lè rìn, mímí ò lè mí láti jọ́ tó ti gba ìsáàlà lọ́mọ 40 ọdún, tí iṣẹ́ ni ò kọ lẹ́nu tẹ́nìkan ò lè fọwọ́ kan, èèrà ò lè rìn. Abu Talib ń dáàbòbò Islam, ó ń dáàbò Muhammad, ẹ̀sìn ìtọ̀hún yẹn wá jẹ́sìn lọ́dọ̀ rẹ̀, ní ń dáàbòbò Ànábì, ní ń dáàbòbò Islam. Àmọ́ nítorí wípé Abu Talib yìí òun ló bí Sayyidina Ali, t'Ànábì sì fálú Ali, táwọn sàhábà kan ò fálú Ali. Ókè, jẹ́ tó tì kan sí wa. Wọ́n nínú àwọn sàhábà Ànábì, ẹ jẹ́ ká sọ pé nínú àwọn khulafa'u mẹ́rẹ̀ẹ̀rin, wọ́n l'Abu Talib nìkan ni ò forí kanlẹ̀ fóòṣàrí. Ṣé nígbà tí wọ́n bí Muhammad ni wọ́n bí Abu Talib, ni wọ́n bí Ali tí ò fi forí kanlẹ̀ fóòṣà, tó wáyé pé Ànábì ló wá kọ́ pé wọ́n yé forí kanlẹ̀ fóòṣà? Kò forí kanlẹ̀ fóòṣà torí pé wọn kìí forí kanlẹ̀ fóòṣà nù ran wọn, wọn èyí sì forí kanlẹ̀ fóòṣà ńlé wọn, kò bá lọ́dọ̀ bàbá rẹ̀, àwọn tó kù bá lọ́dọ̀ àwọn tí wọ́n bí wọn. Tákọọ́lẹ̀ àwọn àfáà wa gbé bẹ́ẹ̀, àtàfáà súnnà ni ó, àtàfáà wàhábíyà ni ó, àtàfáà sàlàfíyà ni ó, ni wọ́n gbà pé Ali ibn Abi Talib lam ya'budu sanaman, kò sí òṣàrí, wa lam yasjudu li sanaman, bẹ́ẹ̀ ni ò forí kanlẹ̀ fún òṣà kan rí. Níbo ló ti rí? Ó bá nínú ìran wọn, nínú ilé wọn, pé orípa Hànífíyà ni wọ́n ń bẹ lórí ẹ̀, wọ́n èé forí kanlẹ̀ fún òṣà, wọ́n èé sì bọ òṣà. Alhamdulillah. Abu Talib yìí, ìtò ìwẹ̀kún wọn kìí bó òṣà ń lé wọn. Abdul Muttalib mọ̀ ń bọ̀ wá sọ̀tàn ẹ̀, torí wọn bí sí Mákà, Yẹ́síríbà ni wọ́n bí sí. Bàbá rẹ̀ kú síbẹ̀, làwọn ará Mákà ń bùkátà pé kó padà wálé kó lè wá máa darí àwọn, gẹ́gẹ́ bí pé wọ́n máa darí wọn dáadáa nínú agbolé àwọn ànábì Muhammad. Ló bí kí Al-Muttalib, ọmọ táwọn wá, kìí ṣe pé Muttalib yẹn gangan ló kọ tí wọ́n sọ nígbà tí wọ́n bí. Ó rí pé lè ò ní wá Abudu tí ń bẹ̀. Abudu lè Muttalib yẹn, Abdullahi ni Al-Muttalib. Ìyíhun náà ló bí kẹ́ rí Abdullahi lára bàbá Ànábì. Ali òun ò bọ òṣàrí, kò sì forí kanlẹ̀ fún òṣàrí. Bàbá rẹ̀ ò forí kanlẹ̀ fún òṣàrí, bàbá rẹ̀ Abu Talib náà ò forí kanlẹ̀ fún òṣàrí. Ọ̀nà wo làwọn àfáà wá gbà tí wọ́n wá parọ́ mọ́ Abu Talib, wọ́n parọ́ kúfùrù mọ́?
níjọ́ tí wọ́n bí Ànábì Muhammad bàbá rẹ̀ ó gbé wọnú Kaaba lọ, ó pe orúkọ Ọlọ́run sí lára, kò pé ó kọ òòṣà sí lára torí pé wọ́n èébò òòṣà ń lé wọn, tí ń sọ pé u'idhuhu bil wahidi min sharri kulli hasidin. U'idhuhu, mo wá ìṣọ́ fún Ànábì bil wahid, lọ́dọ̀ èèyàn kan tí ò pé méjì, tí ń jẹ́ Allah, tó lè kó bá ń dáàbò bò kú omi gbogbo ń tá ń pè ní ọ̀rọ̀ oníkèéta. Orípa Abdul Muttalibi bí oríṣi 5 ló wà nínú Sharia Islam, tí é pé Abdul Muttalibi náà lẹni ó pinlẹ̀ rẹ̀, tí Islam adopt ẹ̀, tálkùránì adopt ẹ̀. Tí Islam adopt ẹ̀, òfin 5 aláwọn nǹkan 5 pàtàkì nínú Islam tá ń ṣe lónìí tó já sí pé Abdul Muttalibi ló fi lọ́lẹ̀. Mi ò tí ní kamara àwọn lónìí, wọ́n padà wá kà níjọ́ mi fún nǹkan mi ò fẹ́ yà púpọ̀. Abu Talibi tí wọ́n ń pè ní kèfèrí, wá máa gbọ́ nínú tó fi mà pé kìí ṣe kèfèrí. Lára àwọn díwánù tó kọ ni pé wallahi lan yasilu ilayka bi jam'ihim hatta sida fi turabi dafina. Abu Talibi ni wallahi mo fọlọ́wọ́n bá búra, kèfèrí, ẹni tí wọ́n ń pè ní kèfèrí, kò dárúkọ Láta, kò dárúkọ Uzza, kò dárúkọ Manata, ń fi Ànábì lọ́kàn balẹ̀ pé wallahi mo fọlọ́wọ́n bá búra pé lan yasilu ilayka bi jam'ihim, bí wọ́n ti pọ̀ tó nì, kò sẹ́ni tí wọ́n bí ìyá aláya bàbá rẹ̀ dá kó súnmọ́ ọ. Hatta òsádà fi tòrọ́bì dẹ̀ fi iná, tí lódìwọ̀n tí ń bá ń bẹ láyé títí tí wọ́n fi gbọ́n yẹ̀pẹ̀ bòmí, wọ́n bí mọ́tàlá ẹnìkan dá tó pera rẹ̀ ní káfìrí kó lóun fẹ́ fọwọ́ kan Muhammad níjọ́ t'Abu Talibi ń bẹ láyé tó sì ń jẹ́ olórí Mẹ́kà. Wọ́n máa gbẹ́ ń tẹ́ ń pè ní kèfèrí o. Ó ní fásidá bí amúríkà máa alayka ghadatun, sórí iṣẹ́ tọ́lọ̀ ń fi rọ́ ni, máa lámọ́lẹ̀ kó máa lámọ́lẹ̀ máa jẹ́, máa alayka ghadatun, aburúkan ò ní ṣe ọ́, ẹni tí wọ́n ń pè ní káfìrí. Múmínù alì Fìráúnà tó fi gbàgbọ́ ti ẹ̀ pamọ́ kò ṣe tó eléyìí. Ó ní wá bushiri bí dáàkà, èyí tí mo wí fún ọ yìí máa dùn lórí ẹ̀ pé bí ó ti rínú. Wa qarri minka uyuna, jẹ́ kí inú rẹ̀ máa dùn tó bá ti rí mi, kò sí tí ó ṣe ọ́. Torí pé kí ni wa da'awtani wa za'amtu innaka nasihi wa laqad sadakitu wa kunta thamma aminan. Ó ní wa da'awtani, ó pè mí sórí kí nígbàgbọ́ nínú Ọlọ́run, ó sì pè mí sórí ẹ̀sìn Ọlọ́run. Wa za'amtu innaka nasihi, èmi náà sì rí pé ìkìlọ̀ tó dáa ló fún mi. Wa laqad sadakta, in tó sọ fún mi ní òdodo ni. Wa kunta thamma aminan, olùfọkànbalẹ̀ olùfọkàntọ́ sí ni ọ́. Wa arrajta dinan, ó mú ẹ̀sìn wá bá mi, ó darí ẹ̀sìn sọ́dọ̀ mi. Wa qad alimtu bi annahu min khairi adiyanil bariyyati dina, tèmi náà sì mọ̀ dájú pé ẹ̀sìn tó mú wáyìí min khairi adiyanil bariyya, ẹ̀sìn tó dájú lọ́dọ̀ Ọlọ́run tó láyé àtọ̀run ni. Ẹni tí wọ́n ń pè ní káfìrí, Abu Talibi tí wọ́n ń dájọ́ ọ̀nà fún, tí wọ́n ń pè ní káfìrí, ní sọ eléyìí láti máa fi Ànábì lọ́kàn balẹ̀ pé wallahi lan yasilu ilayka bi jam'ihim hatta usida fi turabi dafina, títí tí wọ́n fi boyẹ̀ pẹ̀ mọ́ mi mọ́lẹ̀. Fàṣídá máa sọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ̀ tí ní ọ̀rọ̀ ìlà lòun sọ fún Ànábì Muhammad,
lọ́lọ́run náà sọ fún Ànábì pé wasda' bima tu'mar, máa la ọ̀rọ̀ mẹ́lẹ̀. Abu Tọ́líbì ló kọ́kọ́ sọ fún pé fasda' bi amrika ma alayka gọ̀dọ̀ọ̀dọ̀, gbogbo iṣẹ́ tọ́lọ̀ fi rọ ọmọ lámọ́lẹ̀ máa wí má bẹ̀rù ẹni kankan, ma alayka gọ̀dọ̀ọ̀dọ̀, kò sáburú kan tí ó ṣe ọ, kò sí tẹ́nìkan lè fi ọ ṣe. Wa abshiri bidhaka wa qarri minka uyuna, wa abshiri bidhaka, máa fún àwọn èèyàn ní ro ẹ̀, wa qarri minka uyuna, kọ́ máa rí títù ojú lọ́dọ̀ rẹ̀, kọ́kàn ẹ̀ sì máa balẹ̀ pé mò ń bẹ pẹ̀lú rẹ̀. Wọ́n sì ní káfìrí ni pé kò gbà fún. Ó ní wọ́dà áútà ni ó pè mí, waza'amtu innaka nasihi, èmi náà sì mọ̀ pé ìkìlọ̀ tó dáa ló mú wá fún mi, wa laqad sadaqta, òdodo ló sọ, ẹ̀sìn tó mú wáyé ẹ̀sìn òdodo ni. Wa kunta thamma amina, ó tún wá jẹ́ ni téèyàn lè fọkàn tán. Wa arradta dinan, ẹ̀sìn tó mú wá bá mi, tó darí rẹ̀ wá bá mi, qad alimtu annahu, ó dé èmi lójú, èmi náà sì mọ̀ bí annahu min khayri adiyatil bariyati dinan, ẹ̀sìn tó dáa jù lọ́dọ̀ Ọlọ́run tó lẹ́sìn náà ni. Ìrànlọ́wọ́ Abu Tọ́líbì ò tún wá dúró bẹ́ẹ̀. Láwọn ọ̀rọ̀ tí ó máa fi Ànábì lọ́kàn balẹ̀, ìrẹ́ Ànábì, Abu Tọ́líbì pẹ̀ láwọn tí wọ́n bá Ànábì ṣe dáwà. Abu Tọ́líbì yad'u aqraba'ahu ila al-iman, òun á tún máa pè àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn, àwọn alásùnmọ́ tí wọ́n jẹ́ àwọn alásùnmọ́, yóò máa pè wọ́n láti pé kán wá dúró tà Ànábì, kán wá ràn Ànábì lọ́wọ́, kán wá ràn Ìsìláàmù lọ́wọ́. Lọ́kàtírà àfáwà Ibn Abil Hadid níbi ó ti ń sọ dáwátà Abi Tọ́líbì, ibi tábù Tọ́líbì ti pé àwọn èèyàn láwọn àìmọye àyè bí ṣíìrì pẹ̀lú orin, bí irú bí tó sọ pé fasọ́búrán àbáyà aládìní Ahmadin, ṣe sùúrù ìwọ náà bá wọn dúró sórí ẹ̀sìn díní Ahmadi tí ń jẹ́ sí àná Muhammad. Torí pé béèyàn bá fẹ́ ṣẹ̀sìn yẹn àbí kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀, ìyẹn náà tún lọ bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀, pé wà hátọ̀ man ata bil haqqi min indi rabbihi, ẹ dúró ti ẹni tó mú òdodo wá látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀, bi sidqin wa azmin la takun humuran kafira, ẹ má sọ̀rọ̀ ayín di ẹni tí ó humuran kafira, kẹ́tẹ́kẹ́tẹ́ káfìrí, ẹ má jẹ́ kèfèrí. Abu Tọ́líbì ní sọ bẹ́ẹ̀. Ó ní fàkọ́jí sára ní ìdíkúntà innaka mu'minun. Ó dùn mọ́ mi ńgbà tí wọ́n náà sọ wípé wọ́n náà ti nígbàgbọ́ nínú Ọlọ́run. Fakana li rasulillahi fillahi nasira, fakun li rasulillahi fillahi nasira, ẹ jẹ́ ni tí ó ran Muhammad lọ́wọ́ kẹ́ dúró tì. Wanadi Quraishan, ẹ lọ pé gbogbo ìran Quraishi billadhi qad adaytahu, ìrẹ́ Ànábì pé Quraishi sọ fún wọn in tó mú àyí má fi pamọ́, jihara ń gbé síta gbangba. Wa kul ma kana Ahmadu sahira, jẹ́ kán mọ̀ pé Muhammadu èyí ṣòpìdán. Abu Tọ́líbì ní sọ bẹ́ẹ̀, wọ́n sì sọ di káfìrí. Mi ò tí ìwọnú al-Qur'ani o, mi ò tí ìwọnú al-Qur'ani o, mo ń wọnú àwọn ọ̀rọ̀ tó já sí pé Abu Tọ́líbì ló wí. Bí mo ti ń wí nísìnyí, ẹlòmí ó máa wò ó wípé ṣe eléyìí náà tó ń bẹ bẹ́ẹ̀, ó wà ń bẹ lára àwọn aburú tí wọ́n ṣe sí Islam látara wípé wọ́n fẹ́ dọ̀tí Ànábì, àwọn Sàlàfíyà wọ́n fẹ́ yẹ̀yẹ́ Ànábì, wọ́n fẹ́ sọ àwọn ará alé Ànábì di èèyàn yẹpẹrẹ nítorí ọ̀rọ̀ khilafa kò ṣe khilafa, pé a ní gba Ànábì láàyè. Kódà nínú àwọn ọ̀nà tí yóò fi mọ̀ pé ìgbàgbọ́ ń bẹ lára Abu Tọ́líbì, lọ́ọ̀ka al-Bidayatu wa Nihaya ti àfọ́ Ibn Kathir nínú kìtàbù Sírati Rasulillah, tó bá lọ ká volume 4, nínú kọ̀sídà rẹ̀ tóun náà fi ń dáàbò ogun Mẹ́kà àtàyè Mẹ́kà, níbi ó ti ní kazzabtum wa baytullahi natruku Makkata. So
ìyẹn náà ń bẹ́ńbẹ́ ó rí ń bò mí wallahi lan yasilu ilayka bijam'ihim níbi tó ti ń dáàbò bo Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí náà ń bẹ nínú àwọn tírà àwọn àfáà súnnà tó bá lọ ka tírà àfáà wa Ibn Hajar al-Asqalani Fathul Bari Sharh Sahih Bukhari ó bá àwọn nǹkan yìí ń bẹ nínú Abu Talib sọ tó fi ròyìn Muhammad nígbà tó wà láyé tí gbogbo wa máa ń kà lẹ́ni táwọn àfáà máa fi ṣe fáàrí náà ni pé wa shaqqa lahum min ismihi liyujillahum fazul arishi mahamudun wa hadha Muhammadu. Abu Talib mà ló kọ pé shaqqa lahu min ismihi liyujillahu Ọlọ́run bù fún Muhammad nínú ọkọ̀ tọ́lọ́run ọba ń jẹ́ liyujillahu láti fi jẹ́ ká nẹ́bí kan mọ̀ pé èèyàn ńlá ni èèyàn tó tóbi nítorí Ọlọ́run pàtàkì ẹ̀. Fazul arishi mahmudun Ọlọ́run tó ní gbogbo agbára ń jẹ́ Mahmudu wa hadha Muhammadu Ọlọ́run fúnra rẹ̀ Muhammad fúnra rẹ̀ Mahmudu ni. Abu Talib ní ń wí o, Abu Talib tí wọ́n sọ di káfìrí ní ń wí o pé shaqqa lahu min ismihi liyujillahu. Abu Talib ló kọ́ fún Ànábì ló fi yin Ànábì o pé Ọlọ́run bù nínú orúkọ tí ń jẹ́ ó wá fi pàtàkì àkè Ànábì Muhammad Fazul arishi mahmudun torí pé Ọlọ́run fúnra rẹ̀ Mahmudu ni wa hadha Muhammadun ó wá yọ Muhammad fún Ànábì Muhammad. tó wá lọ ká volume 6 in bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà tó bá tún lọ ká Fathul Bari Sharh Sahih Bukhari ni nínú kitabu Manaqibil Ansar báàbù kísọ́ Abu Talib tó bá lọ wò ó bá àwọn orin ìgbàgbọ́ àwọn orin tí ó mọ̀ júwe pé eléyìí kò ṣeé pè ní kèfèrí. tó bá lọ ka tírà Ibn Abil Hadid yẹn volume 14 ó rí kó wà mẹ́ pé laqad akrama Allahu nabiyya Muhammadan fa akrama khaliqillahi fin nasi Ahmada. Abu Talib náà ló kọ́ ò pé Ọlọ́run bá pọ́n Muhammad fa akrama khaliqillah òun náà ló sì lápọ́nlé jù nínú ẹ̀dá Ọlọ́run Muhammad. ó tún wá mú wa shaqqa lahu min ismihi liyujillahu fazul arishi mahmudun wa hadha Muhammadun. gbogbo orú àwọn eléyìí àwọn èèyàn fi pamọ́ sábẹ́ ahọ́n wọn èéwí ọ̀rọ̀ pé káfìrí l'Abu Talib lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu àwọn èèyàn lẹ́ẹ̀mọ́ gbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn kútùb lẹ́ẹ̀mọ́ gbọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí. kí ló fà á tí wọ́n wá sọ bẹ́ẹ̀? òun náà ní irọ́ kan tó wà nínú Sahihul Bukhari tí wọ́n pamọ́ lọ́hùn tí wọ́n sì pamọ́ ní Muhammad tí wọ́n sì parọ́ náà mẹ́ Islam. irọ́ náà ní ìsìn àwàmùwà. kí ni irọ́ náà? tó bá lọ sínú Sahihul Bukhari tó bá lọ́nu mo fẹ́ àṣírí fẹ́ tú báyìí ní ìsìn àṣírí fẹ́ tú kó lè mọ̀ pé àwọn àfá ń fi tírà parọ́ àwọn àfá Islam. áyà yìí tí mo fẹ́ kanú Suratul Qasas ta ní Quran 27 àbí Quran 28 yìí áyà 56 wọ́n ní nígbà tí Abu Talib kú wọ́n nígbà tó fẹ́ kú Ànábì wá lọ bá Ànábì wá ń ṣe wáàsí fún ó wà rí pé irọ́ ìkan nínú àwọn bàbá wa professor kan nínú àwọn professor Salafiyya wọ́n léyìn ò lè rí àgbélẹ̀rọ nínú Sahih Bukhari àgbélẹ̀rọ pọ̀ ńbẹ̀ wọ́n ní kódà wọ́n láwọn àfáà kan sọ pé mẹ́ta wallahi ó ju mẹ́ta lọ ó ju mẹ́ta lọ ìkan náà lílé wọ́n sì gbà kó sọ àhà wọ́n sọ àhà rẹ̀. tó bá lọ sínú Sahih Bukhari kìtàbù tafsir al-Qur'an Suratu Baraha eléyìí náà pẹ̀lú irọ́ tí mo fẹ́ mú wá àmì tí mo kọ́kọ́ fẹ́ mú wá náà ni innaka la tahdi man ahbabta náà ni pé wọ́n nígbà tí Abu Talib fẹ́ kú
nígbà ó fẹ́ kú wọ́n là nẹ́bí wa lọ bá pé Abu Tọ́líbì àsìkò ní tó bọ̀ yìí in tó kù ní pé kó sọ pé la ilaha illallah tó bá tiẹ̀ láǹfààní tó lè sọ pé la ilaha illallah ìyẹn náà tó fún mi láti pé kí n lè bẹ́ẹ̀ wí àwáwí lọ́dọ̀ Ọlọ́run tí yà òfin ní jẹ ọ́ tó òfin ní jọmọ náà ẹjá wájọ ká àdísù Sahihul Bukhari kìtàbù tafsiril Qur'an Suratu Baraha àyà 113 làdísù yìí ń bẹ wọ́n ní nínú volume 5 ní Sahihul Bukhari ẹ̀rí inú hadis 208 nínú volume 5 yẹn rọ́kùnmọ̀ hadis yẹn 208 nọ́mbà hadis yẹn jẹ́ hadis 4398 ẹ wá wo bí wọ́n ṣe yí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n yí padà wọ́n sọ wá di káfìrí wọ́n gbé wa kúrò lórí ìlànà Ọlọ́run wọ́n gbé wa kúrò lórí ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ìwọ fúnra ẹ̀ náà wá jẹ́ kájọ wá wò ó ká wo aburú tá a ṣe fún Islam ká wo àwọn wàhálà tá a kó bẹ́sì yìí tó sì já sí pé àwọn yóò mọ̀ wò pé ṣé mùsùlùmí làwọn ìwọ̀n yìí tó bá wọ àdísì ni mo fẹ́ sọ ìwọ́n ni haddathana Ishaq bin Ibrahim haddathana Abdurrazzaq akhbarana Mu'ammar an al-Duhri an Sa'id ibn al-Musayyib an abihi qala lamma hadarat Aba Talib al-wafat wọ́n ní nígbà tásìkò kú dé bá Abu Tọ́líbì dakhala alayhi an-nabiyyu sallallahu alayhi wa sallam wa indahu Abu Jahl wa Abdullah ibn Ubay ibn Abi Umayya wọ́n ní Abu Jahl ń bẹ lọ́dọ̀ rẹ̀ Abdullahi ọmọ bàbá Umayya náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ fa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wọ́n lá Nabi wá sọ pé ay am ire bàbá ẹ̀gbọ́n bàbá kul la ilaha illallah mo fẹ́ kó sọ gbólóhùn la ilaha illallah uhajju biha indallah uhajju laka biha indallah tí màá lò lọ́dọ̀ Ọlọ́run láti lè bá ọ fi wá àwáwí faqala wọ́n ní Abu Jahli wa faqala Abu Jahl wa Abdullahi ibn Abi Umayya wọ́n láwọn méjèèjì yẹn wá dáhùn wípé ya Aba Talib rí Aba Talibi atarghabu an millati Abdul Muttalib ìwọ náà fẹ́ sọ pé o fẹ́ kú lórí ẹ̀sìn Abdul Muttalib tó sì já sí pé Abdul Muttalib fúnra rẹ̀ ṣe kèfèrí ẹgbọ́ irọ́ àkọ́kọ́ máa fà Al-Qur'ani náà kí ẹ ní sí o Abdul Muttalib fúnra rẹ̀ òun ṣe káfìrí o wa huwa ala dini Ibrahim orí ìlànà Ibrahim ló wà o kò bọ́ nǹkan rí o àti sọ yẹn kọjá lọ o tó bá sì já sí pé ká tó láǹfààní kí n sáré mẹ́nu babẹ̀ Abdul Muttalib òun èyí ṣàbọ̀rìṣà o bàbá tó bí bàbá Ànábì tó sì bí bàbá tó bí Àlí là ń pè ní Abdul Muttalib Abu Tọ́líbì ní bàbá tànẹ́bì so eléyìí pẹ̀lú àwọn aburú tí wọ́n ṣe fún wa wọ́n ní ṣe ìwọ náà fẹ́ fi ẹ̀sìn Abdul Muttalib ilẹ̀ ẹ dákun ṣẹ́sìn abọ̀rìṣà lẹ̀sìn Abdul Muttalib ẹ bá béèrè lọ́dọ̀ àwọn àfáà Abdul Muttalib kìí ṣàbọ̀rìṣà tẹ́yìn náà sì mọ̀ bẹ́ẹ̀ mọ́jẹ̀ ń túyà kó mọ́ naam wọ́n ní faqala an-nabi ànábì wá sọ pé la astaghfiranna lak máa bẹ́ẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ma lam unha ank lódiwọ̀n tí wọ́n bá kọ̀ ọ́ pé kí má bọ́ tọrọ àforíjì wọ́n láyà yìí wá sọ̀kalẹ̀ kí láyà náà nínú Surah Tawbah àyà 113 pé ma kana li nabiyyin kò lẹ́tọ̀ọ́ sẹ́ni tá a bá pè lánàbì kanú ànábì Ọlọ́run walladhina amanu àtàwọn tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run an yastaghfiru lil mushrikina kán máa tọrọ àforíjì fábọ́gibọ̀pẹ̀ fábọ́rìṣà walau kanu uli qurba kódà tó bá já sí wípé ní alásùnmọ́ wọn tó jẹ́ mọ̀lẹ́bí wọn lólúwa rẹ̀ min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim
lẹ́yìn tí wọ́n ti mọ̀ tó ti hàn sí wọn pé àwọn eléyìí ọmọ náà ni wọ́n ní tọrọ àforíjì fún wọn. Àkọ́kọ́ ni wípé áyà tí wọ́n mú wá fún wa yìí kò kọ́kọ́ ní í ṣe pẹ̀lú Abu Talib bí tí wọ́n mọ̀. Ẹ máa gbọ́ o, áyà yìí ò ní í ṣe pẹ̀lú Abu Talib bí tí wọ́n mọ̀. Tẹ́ẹ̀mẹ́ fi mọ̀ yí pé al-kadhibu fi Sahihil Bukhari. Àkọ́kọ́ ni pé Suratu Tawbah yìí min awakhiri suwari allati nazalat bil Madina, nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nílùú Medina ni. Abu Talib sì rẹ̀ yìí mata bi Makkata, Mákà ló ti kú. Abu Talib ti kú nílùú Mákà. Áyà yìí sọ̀kalẹ̀ lẹ́yìn ọdún 12 t'Abu Talib ti kú tí ò sí láyé mọ́. Ẹ bá mi ṣe yẹn lé ní. Áyà táǹkà yìí tí wọ́n ń lọ mọ́ Abu Talib yìí, áyà yẹn sọ̀kalẹ̀ lẹ́yìn ọdún 12 t'Abu Talib ò sí láyé mọ́. Ibo l'Ànábì ti wá láǹfààní tó ń bá Abu Talib sọ̀rọ̀? Ṣé lẹ́yìn t'Abu Talib kú ni? Àbá Ànábì rí lójú oorun? Àbá Ànábì lálàá? Irọ́ kan leléyìí tó jágbélẹ̀rọ láti fi dọ̀tí ilé Ànábì, láti fi dọ̀tí Ànábì, láti fi dọ̀tí àwọn mẹ̀lẹ́bí ẹ̀. Abu Talib ti kú nílùú Mẹ́kà lọ́dún 10 t'Ànábì dà Ànábì Ọlọ́run l'Abu Talib ti kú. Áyà yìí sọ̀kalẹ̀ nígbà tó já sí pé Ànábì Muhammad gan ò ní pẹ́ fayé lẹ̀ mọ́. Léyìí tó ń túmọ̀ sí wípé nǹkan bí ọdún 11-12 lẹ́yìn t'Abu Talib jáde láyé ni ìṣẹ̀lẹ̀ eléyìí ló ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ tí wọ́n lọ́ mọ́ Ànábì. Bẹ́ẹ̀ ni wọ́n tún ládìísì míì náà nínú Sahih Bukhari yẹn, tá bá lọ ka volume 4 nínú Safha 247 tí wọ́n sọ fún wa pé haddathana Musaddid haddathana Yahya an Sufyan haddathana Abdul Malik haddathana Abdullah ibn al-Harith haddathana al-Abbas ibn Abdul Muttalib qala an-Nabi. Wọ́n lá Ànábì sọ yí pé in tí mo ṣàfẹ́ lò ní wípé báwo la Ànábì kí lòun ti fẹ́ ṣe, ó ń sọ bẹ́ẹ̀ pé Ànábì ó ní qala lin-Nabi. Al-Abbas ibn Abdul Muttalib ń sọ fún Ànábì yí pé ma aghnayta an ammika fa innahu kana yahutuka wa yaghdabu laka. Tẹ́ ma fi mọ̀ pé yẹn náà rọ́ ni. Ó ní ra Ànábì ma aghnayta an ammika, báwo ló ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀? Níbo ló fẹ́ bọ́ sí bí ọ̀rọ̀ ẹ̀? Kana yahutuka, òun náà ní ń dáàbòbò ọ́ tí ò jẹ́ ká burú sí ọ́, wa yaghdabu laka, ó sì tún bínú sí ọ. Ẹ dákun, báwo lèyàn ṣe ń dáàbò bẹni téèyàn ń bínú sí? Wọ́n lá Ànábì wá sọ pé wọ́n ní uwa fi dihdahi min nar wa lawla ana lakana fi darki al-asfali min an-nar. Wọ́n ló wà lẹ́gbẹ̀ẹ́ kan nínú iná. Ó ní tí kìí bá aṣọ láàmì ni ìsàlẹ̀ ẹ̀nà ni ìbá wà. Wọ́n lá Ànábì sọ bẹ́ẹ̀. Eléyìí náà irọ́ ni. Lára àwọn irọ́ tí wọ́n kún láti fi dọ̀tí bàbá Àlí nítorí ipò Àlí. Tá bá wo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, àkọ́kọ́ ni pé ń ta àkọ́kọ́ fi mọ̀ pé irọ́ lọ̀rọ̀ yìí ni pé Abu Talib ti kú ní Mẹ́kà. Medina láyà yìí ti sọ̀kalẹ̀, ó sì pẹ̀lú àwọn áyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn léyìí tí ń ṣe déédéé wípé Abu Talib ti kú bí ọdún 12 sẹ́yìn. Bí ọdún 12 sẹ́yìn káyà yìí tó sọ̀kalẹ̀. Áyà táǹkà yìí tí wọ́n ń lọ mọ́ Abu Talib yìí, ọ̀rọ̀ mo tún mú yẹn náà mo mú sẹ́gbẹ̀ kan. Ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ míì
tó ń jọmọ́ bí irọ́ tí wọ́n ń rọ́ mọ́ Abu Tọ́líbì láti fi pè é ní káfìrí. Abu Tọ́líbì tá a sì ń sọ yìí ń ta gbọ́dọ̀ kọ́kọ́ lọ́wọ́ mọ̀ ní wípé níjọ́ t'Abu Tọ́líbì wà láyé nígbà Ànábì wà Mẹ́kà wọn èé kírun sókù lára o. Níjọ́ tá Ànábì wà ní Mẹ́kà wọn kìí kírun, wọn tí bẹ̀rẹ̀ sí ní máa kírun sókù lára o. Kódà wọn tí bẹ̀rẹ̀ sí ní máa kírun jímà o. Léyìí tó tún wọ́n pé nígbà tí ìyá wa Khadija kú kò tí ì sí ètò pé wọ́n ń kírun sókù lára. Nígbà tí Abu Tọ́líbì kú kò tí ì sí ètò pé wọ́n máa kírun sókù lára. Táàfi wá l'Ànábì ò kírun sí wọn lára bó ti ṣe pẹ̀lú àwọn kan nílùú Mẹ̀dínà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Mẹ̀dínà sí àwọn mùnáfìkí t'Ànábì Abdullahi ibn Ubay ibn Salul lára àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni wọ́n ń lọ mọ́ Abu Tọ́líbì tó wò sí láyé nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ṣùkọ́lọ̀ kó dákun kó là wá ń bẹ̀ torí pé Abu Tọ́líbì àti ìyá wa Khadija radiyallahu ta'ala anha àwọn méjèèjì wọ́n kú lọ́dún kan náà. T'Ànábì kọ̀nsídà ọdún yẹn ńgbà t'Abu Tọ́líbì kú yẹn, Ànábì gbà pé ọdún ni ó ọdún ìbànújẹ́ ni fóun. Níbi pé Ànábì wà destabilize, kò gbádùn gbésí ayé bí tí mọ́ gbádùn ẹ̀ mọ́. Èyí ń ló bí ikú Abu Tọ́líbì ló sọ Ànábì di èrò Mẹ̀dínà. T'Abu Tọ́líbì ò bá kú kò sí ń tá Ànábì fẹ́ lọ ṣe nílùú Mẹ̀dínà. Ẹ wá gbọ́ àdísù kan t'Ànábì fi kọ̀nfàmù pé Abu Tọ́líbì ọmọ àlìjẹ́nnà ni, tó sì fi kọ̀nfàmù pé Abdul Muttalib ọmọ àlìjẹ́nnà ni. Nínú Sahihul Bukhari kan yẹn náà ni. Tó bá lọ sínú kìtàbù Talaq Babul La'an volume 6 page 178 hadith 4998 حدثنا عمرو بن زرارة أخبرنا عبد العزيز بن أبي حازم عن أبي أنزل قال رسول الله صلى الله عليه وسلم وأنا وكافل اليتيم في الجنة. Èmi àti ẹni tó tọ́ ọmọ òrukàn a jọ wọnú àlìjẹ́nnà ni. Tani kafilul yatim, tani kafilul yatim tí ń wí. Tani kafilul yatim tí ń wí. Abu Tọ́líbì ló gbà lérò ń bẹ. Kafilul yatim. Ànábì ní ana wa kafilul yatim fil janna. Èmi àti ẹni tó tọ́ ọmọ òrukàn. Ṣé bàbá àti ẹni ń sọ? Ṣé wo mọ̀ pé ọmọ òrukàn lànà Muhammad? Ó sì mọ̀ pé ní ó tọ́ tí ò jẹ́ kí ya jẹ́ Abu Tọ́líbì ni. Abu Tọ́líbì tó já sí pé ní tó bá jókòó báyìí t'Ànábì bá ń bọ̀ tí gbogbo àwọn èèyàn ti jókòó yóò nìkan sún fún Muhammad, yóò wá dìde kúrò níbi tóhun jókòó sí, yóò ní kí màmá àjọ kó jókòó síbẹ̀. Wa ashara bis sababati wal wufsa wa farraja baynahuma shay'a. Ó mú wọn ó pa wọ́n pọ̀. Sababa àti wùstọ̀ rẹ̀ ọmọ kàfà bẹ̀lá. So ó kó papọ̀ àtọmọ́ kàárín láti pé ká mọ̀ ní pé kò sí tó lè yà Ànábì pẹ̀lú Abu Tọ́líbì nínú àlìjẹ́nà pé àná wà kafilul yatimi fil janna. Èmi àtẹni ó tọ́ ọmọ òrukàn àjọ wà àlìjẹ́nà ni. Ṣó mọ̀ pé kò sọ pé wà kafilul yatimin. Bàbá mi ṣàwó Ọlọ́run ní jẹ́ ó burú fún yín. Ànábì ò sọ pé ana wà kafilul yatimin. Al-yatimul ma'rufu huwa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní àná wà kafilul yatimi fil janna. Èmi àtẹni tó tọ́jú ọmọ òrukàn
Muhammad lọ́mọ òrukàn tá nẹ́bì ń sọ àjọ wà àlìjẹ́nà ni. ṣé wàá sọ fún wa pé àwọn àfáà ò mọ̀ pé Muhammad yẹtíìmù ni, ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib yẹn ṣé wọn mọ̀ pé òun ni káfílù yẹtíìmù ni tí wọ́n jọ wà ní àlìjẹ́nà ni. níjọ́ tá nẹ́bì ń bẹ láyé yẹtíìmù Kùrẹ́ìṣì ni wọ́n mọ̀ sí. níjọ́ tá nẹ́bì ń bẹ láyé wọ́n ń pe ànẹ́bì ní yẹtíìmù Kùrẹ́ìṣì, wọ́n ń pe Abu Tọ́líbì ní káàfìlú yẹtíìmù Kùrẹ́ìṣì. orúkọ tá nẹ́bì ń jẹ́ nínú tí wọ́n mọ̀ nẹ́bì mọ́, wọ́n a máa pe ní yẹtíìmù Kùrẹ́ìṣì, wọ́n a máa pe Abu Tọ́líbì ní káàfìlú yẹtíìmù Kùrẹ́ìṣì, ẹni tí ń tọ́ ọmọ òrukàn nínú Kùrẹ́ìṣì. ọ̀rọ̀ yẹn lànàbì wá sọ pé ana wa káfílù yẹtíìmì fil janna, èmi àtolùtọ́ ọmọ òrukàn, ìyẹn ni pé èmi ọmọ òrukàn àtolùtọ́ ọmọ òrukàn àlìjẹ́nà àjọ wà àlìjẹ́nà báyìí ni. èyí tó wá jù ń bẹ̀ táwà rí ni pé a máa rí nínú àwọn orin tí Abu Tọ́líbì ń kọ, tá a máa rí àpẹẹrẹ ìgbàgbọ́ tó fẹsẹ̀ rinlẹ̀, tẹ́mọ̀ fi mọ̀ pé ìgbàgbọ́ jòkó sára ilé. a máa rí níbi ìdáàbòbò dáwà, a máa rí níbi ìdáàbòbò ṣẹ́ Ọlọ́run. múmínú àlùfẹ́ra ó náà kò ṣe tó ti káfílù yẹtíìmì èyí tí ń jẹ́ Abu Tọ́líbì yìí. àwa lè rí ọ̀rọ̀ ẹyọ ọ̀kan lọ́dọ̀ àwọn àfáà tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ fún wa pé Abu Tọ́líbì ó ń forí kanlẹ̀ fóòṣà kọjá àwọn àwáwí táwọn àfáà ń sọ. aláàlìsáàni tí ó torí ahọ́n Abu Tọ́líbì fúnra rẹ̀ wá pé ó ń forí kanlẹ̀ fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́hun, ó gbà fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́hun. ibi àìmọ̀ kan ti bá wa ò kọjá wípé torí pé wọ́n ń sọ pé àwọn kùfárù Mọ́kà yẹn ṣe láṣí gbogbo wọn sí káfìrí, gbogbo wọn kọ́ ni káfìrí. lára tí wàá fi mọ̀ pé Abu Tọ́líbì èé ṣe káfìrí, tó fi mọ̀ pé múmìnì ni, so eléyìí nínú riwaya mi tẹ́lómi tún lè fẹ́ mú wá láti fi náà kí ọ̀rọ̀ mi. tá bá lọ sínú at-Tabaqat al-Kubra, tá bá lọ kà nínú volume 1 page 123, wọ́n má di sùkọ́ náà wà ń bẹ̀. wọ́n lá Nábì sọ pé wọ́n ní ana Ali qala akhbartu bi Rasulillahi bi mawti Abi Talib, ó ní mo lọ fún Nábì ní ìrò nípa kú Abi Talib fabaka, ó bá sunkún. thumma qala, lẹ́yìn náà ló wá sọ pé ìdí abfaqsiluhu lọ́kó lọ́wẹ́ wàkàfínú kò wé wàwárí kò sì lọ́ bò mọ́lẹ̀, gáfarallahu lahu wa rahima, ọlọ́run ó kẹ yóò sì foríjì. fakultu ní mo wá ní mọ́ qal wa jala rasul yastaghfiru lahu ayama, ó lè mi náà wá ṣe ń tà Nábì wí yẹn. wọ́n lá Nábì wá ń tọrọ àforíjì fún fáwọn ọjọ́ kan, wala yakhruju min baytihi hatta nazala alayhi Jibril, wọ́n lá Nábì ò jáde nílé àfìgbà tí Jibril wá bá tó wá sọ àyà kalẹ̀ fún pé máa kálẹ̀ ní nàbí yín, kò lẹ́tọ̀ọ́ sáà Nábì Ọlọ́run kó máa forí kanlẹ̀, kó máa tọrọ àforíjì fáwọn òṣèbọ walau kana ulu qurba, kódà kó já sí pé alásùnmọ́ wọn ni. ó lè mí lọ wẹ̀. ẹ rí pé lára ń ta fẹ́ mú lò ń bì, ẹ rí pé irọ́ míì náà tún ń ṣe kíni, ó tún wà láàyè yìí náà. ìntẹ́fìmọ̀ rẹ̀ o, tá a bá lọ sínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, lára ń táfìmọ̀ yìí pé àwọn irọ́ ń bẹ ń bẹ. lẹ́yìn tá a ti sọ̀rọ̀ káfílù yatim, tá a bá lọ katira àfáà wa
alhalbi tá ń pè ní asíratu alhalibiyya tá bá lọ ka báàbù ibi tí wọ́n ti fẹ́ yàwó Khadija bintu Khuwailid bùnà Asad bùnà Abdul Uzza bùnà Qusay volume 1 tá bá lọ ka volume 1 tá ka page 201 dé page 202 ẹ̀rọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mbẹ̀ kí lọ̀rọ̀ náà zakara abul Husayn bùnà Faris wa ghayru anna Aba Talib khataba yawma idhin wọ́n l'Abu Tọ́líbì sọ̀rọ̀ ńjọ́ kan ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ wá gbọ́n tó sọ faqal Abu Tọ́líbì ló fẹ́ sọ̀rọ̀ yìí o nínú tíra àwọn àfáà wa ní o tá a mọ̀sáfà súnnà o mi ò tí kó ti tíra àfáà ṣíyà o faqal alhamdulillah alladhi ja'alana min dhurriyyati Ibrahim wa zar'i Ismail wa dhihdihi ba'di ay ma'dani wa unsur mudar وجعلنا حنة بيتي المتكلفين بشانه وساوس هرمه القائمين بخدمته وجعله لنا بيتا محجوجا وهرما هامنا وجعلنا حكام الناس ثم إن هبي إن ابن أخي هذا محمد بن عبد الله لا يوذن به رجل إلا رجح به شرفا ونبلا وفضلا وأقلا صلى الله عليه وسلم wọ́n ní jọ́ kan Abu Talib ń sọ̀rọ̀ ó ní alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ bá wa bi àwọn àfáà léèrè Ọlọ́run wo l'Abu Talib ń sọ jàpọ̀ náà láwọn ní wallahi lan yasilu ilayka bi jam'ihim níyàyí ó ní alhamdulillah àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alladhi ja'alana min dhurriyyati Ibrahim tó ṣe wá lára àrọmọdọ́mọ Ibrahim wa zar'i Ismail tó ti ṣe wá ní ẹ̀ka Ismail wa dhihdihi Ma'ad tó ṣe wá lẹ́tútún ẹ̀ ó ṣe wá lẹ́tútún rẹ̀ ó ṣe wá lẹ́ka ó tún ṣe wá lẹ́kúnkún wa unsur mudar ó tún lẹ̀ wá mọ́ mudar ó ṣe wá ní ìpìlẹ̀ mudar wa ja'alana hidnata bayti almutakallifina bishani adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó já sí pé àwa lọ́lọ́run ọba ṣe lẹ́ni tí ó máa mójútó lé rẹ̀ wọ̀sáwí saharami ilé tó pè nílé ọ̀wọ̀ àwa ló gbé ilé lọ́wọ́ alqa'imina bi khidmatihi àwa là ń tọ́jú ẹ̀ wa ja'alahu lana baytan ó ṣe nílé fún wa mahjujan táwọn èèyàn wà máa ṣe ní àjò wábẹ̀ haraman haminan láàyè fọ̀kànbalẹ̀ tó sì jẹ́ lé ọ̀wọ̀ wa ja'alana hukaman nas ó ṣe wá lẹ́ni tí ó máa jẹ́ adarí àwọn èèyàn wọ́n kàn darí Mákà ní òun èyí ṣàbọ̀rìṣà o thumma inna ibn akhi hadha Muhammad lẹ́yìn náà ṣe rí ọmọ ìyá mi ibn akhi ọmọ ìyá mi tí ń jẹ́ Muhammad ibn Abdullahi la yuzanu bihi rajulun wọ́n lè fi ènìyàn kan kí wọ́n fi wọn ànábì láyé illa rajjaha bihi sharafan àfi ká ànábì ó tẹ̀wọ̀n jólúwa rẹ̀ lọ níbi ọlá wà nablan níbi kéèyàn dáṣáṣá wà fadlan níbi kéèyàn pàtàkì wà aklan níbi kéèyàn nílàkàyè kò sí ẹnìkan tó dàbí Muhammad lẹ́nu Abu Talib radiyallahu ta'ala anhu wa rahimahullah tó bá tún wá rí yẹn lọ sínú asíratu annabawiyya ti Ibn Hisham ذكر أن علي بن أبي طالب حولوا ذكروا أسلم níbi tó ti ń sọ̀rọ̀ wípé ẹni ó kọ́kọ́ gba ìsìláàmù láyé tá a bá yọ Khadija kúrò lọ́kùnrin Ali ibn Abi Talib ni àmọ́ nígbà táwọn àfáàmù wọ́n ṣéǹjì ẹ̀ wọ́n réèkì ẹ̀ torí pé wọ́n fẹ́ gbé ọlá fún Abu Talib ju fún Abubakar ju Abu Talib lọ èmi ń bẹ lórí yìí ni o man huwa al-afdal bayna al-khulafa ar-rashidin tọ́pìkì mi lè yíhun tíra tí mo ń ka ìtí àfíwá Ibn Hisham ni asíratu annabawiyya zikiru anna Aliya bin Abi Talib radiyallahu ta'ala anhu hawwalu dhakarin aslama
ó ń sọ̀rọ̀ ń bẹ̀ pé Àlí lọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gba Islam. tó bá lọ ka volume 1 page 247 ó ní ọ̀rọ̀ tí mo ṣáàfẹ́ mo fẹ́ yá ń bẹ̀ ni tó rọ́rọ̀ yẹn gùn. ó ní wa dhakaru annahu qala li Ali, wọ́n ní Abu Tọ́líbì sọ fún Àlí, máa gbá o, Abu Tọ́líbì sọ fún Àlí tí ń ṣe ọmọ rẹ̀, ayé bunayya, ìrẹ ọmọ mi, ma hadha dinu alladhi anta alayhi, nígbà tó kọ́kọ́ gba ìsìláàmù, pé èwo ló tún bẹ̀rẹ̀ yìí o, tán ẹ̀ṣẹ̀ tún mú wá tí ń jẹ́sìn yìí o. faqala ya abat, ìrẹ bàbá mi, amantu billahi wa rasulihi wa saddaqtuhu bima jaha bi, dá ìrẹ bàbá mi, mo nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, mo sì gbà lódodo pẹ̀lú tí Muhammad mú wá, wa sallaytu ma'ahu lillahi wa taba'tu, mo ń kírun pẹ̀lú ẹ̀. Àlí àkọ́kọ́ ẹni ó kọ́kọ́ kírun pẹ̀lú Ànábì Muhammad. Àlí kírun fún ọdún 7 gbáko, kẹ́nì kankan ó tó dé, kábùbákàrí ó tó bẹ̀rẹ̀ sí ní kírun. Àlí kírun fún ọdún 7 pẹ̀lú Ànábì Muhammad. ọ̀rọ̀ ọjọ́ mi lè yíò táàsì máa mú jáde nínú kútùbù súnnà. kí la ń bò òtítọ́ mọ́lẹ̀ sí, kí la fẹ́ gbà ń bẹ̀? ẹlòmí wọn ní al-Mubaraki, fear your God, fear your last breathing, fear the day of jẹ́ kájọ máa wò ó. Ọlọ́run sì ní ká má bẹ̀rù èèyàn tá a bá fẹ́ sọ̀rọ̀, ó sì ní ká má fòtítọ́ pamọ́. ó ní fasahamu annahu qala lahu, wọ́n sì sọ pé in tí bàbá rẹ̀ sọ fún níjọ́ náà pé imma annahu lam yad'uka illa ila khairin, ṣorí tí Muhammad pè ọ́ sí kò pè ọ́ sí nǹkan mí kọjá oríire àti dáadáa o, falzimuhu, ó yá múra sí kó máa ṣe, kó tẹpẹlẹ mọ́. tó bá tún lọ katira àfáàwà Athiruddin al-Andalusi, التفسير الكبير المسمى البحر المحيط، تفسير سورة العلق، nínú volume 8 tó bá lọ ká page 493 ìyẹn náà gùn. òun náà ní qila hiya awwalu jama'atin uqimat fil Islam, ó láwọn jàmáà àkọ́kọ́ nínú Islam. ó ní kana ma'ahu Abubakar wa Ali wa jama'atun min as-sabiqin. ó ní famarra bihi Abu Talib wa ma'ahu ibnu Ja'far, wọ́n l'Abu Tọ́líbì ń kọjá lọ́njọ́ kan, Abu Tọ́líbì ó kọjá, Jáfàrù ọmọ ẹ̀ náà wà ń bẹ̀. Faqala lahu, ó dẹ̀ sọ fún wọn pé sil jinaha ibn ammik wansarif masrura, ó yá lọ darapọ̀ mọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kó máa ṣe lọ pẹ̀lú ìdùnnú, má bójú wẹ̀yìn. Abu Tọ́líbì wá kọrin jọ náà wípé inna Aliyya wa Ja'fara thiqati inda malimi zamani wal karabi, wallahi. ẹ dákun ẹ bá wa bí wọ́n lè rí pé Ọlọ́run èwo l'Abu Tọ́líbì ń pè tí ń sọ pé wallahi. ó ní wallahi la akhudhulu nabiyya wala yakhudhuluhu man yakunu min ashabi, la takhudhula wansurabna amikuma akhili ummi min bainihim wahabi. nínú tírà tí mo sọ yìí, in tí Abu Tọ́líbì sọ pé inna Aliyya ṣẹ́rí Ali wa Ja'faru àti Ja'faru thiqati, ẹ̀mí mi ni wọ́n, agbójúlé mi ni wọ́n, inda malimi zamani wal karabi, nígbàtí ìgbà bá lé, nígbàtí nǹkan malimi zamani wal karab, nígbà nǹkan dùn àti ìgbà tí nǹkan ò dùn, àwọn làgbójúlé mi. ó ní wallahi, mo fọ́lọ́wọ́n bá búra, la akhudhulu nabiyya, mi ò ní yẹpẹrẹ Muhammad, wala yakhudhuluhu man yakunu min asabi, ẹnìkan ò sì ní yẹpẹrẹ ànábì nù hàn mi. mi ò ní yẹpẹrẹ ànábì, wala yakhudhuluhu man yakunu min hasabi, sì ní rẹ́nìkan nínú ìran mi tí ó yẹpẹrẹ rẹ̀. ó wá ń sọ fún Jáfàrù àti àlíjọ́nà pé la takhudhula, ẹ má fojú yẹpẹrẹ ànábì, ẹ má yẹpẹrẹ rẹ̀. wansurabna amikuma, ẹ dúró tọmọ, ẹ dúró ti ọmọ ọ̀nkú ẹ̀yin méjèèjì.
ìyẹn ni pé ọmọ ẹ̀gbọ́n bàbá yín ẹ dúró tí ó torí àkílíhù mi ọmọ ìyá kan náà tájọjọ́ ọmọ ìyá ni ó min baynihim wáhàbí láàrin wọn ó tá sì ní bàbá ó ẹ wo ipò ànábì sí Abu Tọ́líbì ìyá tó bí bàbá ànábì náà ló bí bàbá tó bí Àlí ẹ̀jẹ̀ kan náà ni wọ́n tí bàbá sì dà wọ́n pọ̀ ó rí pé eléyìí náà ń júwe wípé Àlí tí ó ń sọ pé wọ́n ní kò forí kanlẹ̀ fún nǹkan rí kò bá lọ́dọ̀ bàbá rẹ̀ ni o tó bá bá lọ́dọ̀ bàbá rẹ̀ yóò forí kanlẹ̀ fún o yóò forí kanlẹ̀ fún o eléyìí náà làwọn míì ẹ jẹ́ kí n wá padà wá síbi àyà Kùránì tí wọ́n wá fi parọ́ mọ́ Ọlọ́run tí wọ́n parọ́ rẹ̀ mọ́nà Muhammad tí wọ́n sì parọ́ mọ́ Islam kí láyà náà òun náà láyà tí ń bẹnu Suratul Qasas tí gbogbo yín náà ó mọ̀ lé ní pé irọ́ ni pé Sahihul Bukhari ò ṣe é gbójúlé tán yányán àfàwọn àyè ibì kankan àwọn ibì kan bẹ tó bá lù Kùránì mú àwọn ibì kan bẹ ó tako Kùránì ó sì yí Kùránì padà tó sì jásí pé ìṣe bẹ́ẹ̀ ó lè sọ mùsùlùmí di káfìrí ó lè sọ mùsùlùmí di káfìrí ẹ wá jẹ́ àjọ lọ sínú Suratul Qasas aya 56 kẹwàá lọ máa wo àwọn aburú táà ti fi nínú àǹgbà àdíìsù gbọ́ yìí táà ní yẹ̀wò sálùkùránì tẹ́pàlùkùránì lè yẹ kó ṣàlàyé rẹ̀ fún wa pé ó lọ àbí ò lọ táà máa sọ pé rárá àdíìsì yẹn òun ni ó wà ṣàlàyé alùkùránì jẹ́ àjọ lọ sínú alùkùránì wọ́n ní nígbà Ànábì tó lọ bá Abu Talib nílé sọ pé la ilaha illallah tadkhulul janna kó wọ́n rálì janna wọ̀ kul la ilaha illallah tuflih kul la ilaha illallah tadkhulul janna wọ́n lá Abu Talib wá ní ha òun lawla makhafatal masabba tí kì í bá ṣe pẹ́rù ń bà òun káwọn èèyàn má bú òun ní òun ò bá gbà kìí ṣe pé òun ò gbà òun ò fẹ́ kán bú òun ní eléyìí náà ni àwọn irọ́ táwọn èèyàn máa pa níbẹ̀ ẹwà jájọ kí lẹ́wà láyà náà wọ́n láyà yẹn ń gbà Ànábì ń tẹra mọ́ Ọlọ́run wá pé Ànábì sákèsí pé innaka la tahdi man ahbabta ó lè fọ̀nà mẹ́ni ohun ọ́ walakinna Allaha yahdi man yasha Ọlọ́run ní máa fẹ́ ní ohun mọ́nà áyà yóò ní ṣe pẹ̀lú Abu Talib ọ̀rọ̀ tí Mudirul Markaz ń sọ pé you can have a PhD and still be an idiot àwọn kan ní irọ́ ni wallahi òdodo ọ̀rọ̀ ni òdodo ọ̀rọ̀ ni o òdodo ọ̀rọ̀ ni o ẹ̀rí lónìí o gbogbo àwọn tí wọ́n gbé PhD dání náà intelomi gbé dání yẹn náà ò fútufútu fẹ́ẹ̀tẹ̀ níbi ọ̀rọ̀ eléyìí tó wà nílẹ̀ ìta ń sọ yóò ẹ̀rí nísìn ìtàṣírí òtù wọ́n lọ́lọ́run wá sọ àyà kalẹ̀ fún Ànábì pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha tí ó lè fọ̀nà mẹ́ni ohun ọ́ pé Ọlọ́run nìkan ní máa fọ̀nà mẹ́ni ohun ẹ dákun àyà yìí kí làṣepọ̀ rẹ̀ pẹ̀lú Abu Talib kí làṣepọ̀ àyà yìí pẹ̀lú Abu Talib àyà yìí ọ̀rọ̀ àwọn Yẹhudi kan lọ́lọ́run ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ àwọn Yẹhudi kan lọ́lọ́run ọba ń sọ ń bẹ̀ ẹ jẹ́ àjọ padà sókè nínú àyà yìí tá bá padà sókè láti àyà 52 tí wọ́n máa sọ fún yín pé síyákùlẹ̀ àyà tí wọ́n máa ní ẹ̀túntún tí ń bọ̀ lókè àti ilẹ̀ àákò àti kìíní rẹ̀ ẹ wá jẹ́ àjọ wò Ọlọ́run ní alladhina ataynahumul kitaba ó ń sọ̀rọ̀ àwọn Yahudi bọ̀ ó ní alladhina ataynahumul kitaba
àwọn tá a fún ní tírà ṣáwọn Kùrẹ́ṣì lọ́lọ́run fún ní tírà alladhina ataynahumul kitaba min qablihi àwọn tá a fún níwèé ṣáájú kánàbí ó tó dé hum bihi yu'minuna tí wọ́n sì gbàgbọ́ tí wọ́n nígbàgbọ́ sí idha yutla alayhim tí wọ́n bá ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run fún wa qalu amanna bihi in tí ó jáde lẹ́nu wọn ni pé a nígbàgbọ́ sí a nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ innahu la'aqqu min rabbina òdodo ni látọ̀dọ̀ Ọlọ́run bá wa inna kunna min qablihi muslimina tó ráwà náà ń jẹ́ mùsùlùmí ṣáájú kó tó dé mùsùlùmí ni wá ọlọ́wà ní ulaika àwọn tá ń sọ́nú àwọn Yahudi wọn inú àwọn alul kitabi yutawna ajrahum marrataini ẹ̀ẹ̀mejì ni wọ́n gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run wọ́n gba ẹ̀san pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú Musa wọ́n nígbàgbọ́ pẹ̀lú Isa wọ́n tún wá gbẹ̀san pé wọ́n gba Ànábì Muhammad gbọ́ ajrahum marrataini bima sabaru látara sùúrù wọn wa yadrahuna bil hasanati sayyi'ata àti látara pé yadrahuna sayyi'ata bil hasanati sayyi'a wọ́n mú dáadáa wọ́n fi padà wá dáàbò bo aburú tí ń bẹ ńlẹ̀ ẹlẹ̀ wọ́n padà wá mú dáadáa wọ́n fi parẹ́ wa mimma razaqnahum yunfikuna in ta wá ṣe fún wọn ní àrísìkí àwọn náà nínú jíjẹ mímu wa iza sami'u lagwa àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n bá gbọ́ tí ó dá nínú ọ̀rọ̀ àràdù anhu wọn kú mẹ́ẹ̀ tẹ́ bá sọ tí ó dá nípa Ànábì wọn yẹra mbẹ̀ wa qalu wọn sọ pé lana a'maluna àwọn tí wà ń bẹ lórí bá ti ń ṣe walakum a'malukum èyí tẹ́yìn náà ń ṣe yìí ẹ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èyí táwa náà gbà yìí á gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run salamun alaykum àlàáfíà àlàáfíà o àlàáfíà o àlàáfíà o la nabtaghil jahilin àwọn tí wà àyè bá wọn aláìmọ̀kan àyè bá wọn dọ̀rọ̀ pọ̀ àyè bá wọn fa nǹkan ọ̀rọ̀ yìí lọ́lọ́run wá ń sọ ó wá ní ìnáka Ànábì sí ń bùkátà àwọn kan ti gbà nínú àwọn alùlì kìtàbì yẹn àwọn kan yarí tí wọ́n máa tákù àwọn alùlì kìtàbì tí wọ́n ti gbà ẹ máa gbọ́nú ọ̀rọ̀ yìí Ànábì wá ń ṣojú kòkòrò àwọn ìyẹn lọ́lọ́run wá ń bá Ànábì wípé ìnáka la tahdi man ahbabta ó lè fọ̀nà mẹ́ni ó wọ̀ walakinna Allaha yahdi man yasha Ọlọ́run bá ní máa fọ̀nà mẹ́ni ó bá fẹ́ láti mọ̀nà wa huwa a'lamu bil muhtadina òun ló sì mọ ẹni tí ó mọ̀nà ẹni tí mọ̀nà wà fún Ọlọ́run wá fẹ́ ká mọ̀ yìí pé ó wá fẹ́ sọ àwọn tọ́rọ̀ yìí ń bá wí ó ní qalu tó ráwọn tá ń sọ yìí Ànábì ṣe wàhálà títí wọ́n wá ń sọ fún Ànábì wípé inna tabi'il huda tó fi mọ̀ pé nìkan kọ́ lọ́lọ́run sọ mẹ́ tá a bá tẹ̀lé ìmọ̀nà rẹ̀ inna tabi'il huda ma'aka tá a bá tẹ̀lé ọ pẹ̀lú Al-Qur'ani tó mú wáyé nutakhattafu min arudina àwọn Quraysh àwọn ará Mákà yìí àwọn ará Quraysh Mákà yẹn wọ́n lé wa kúrò lórí ilẹ̀ wa alùlì kìtàbì ni wọ́n aráàlú ni wọ́n àwọn Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ẹ wo bí wọ́n ṣe gbé lọ́dọ̀ Abu Tọ́líbì Ọlọ́run sọ̀rọ̀ alul kitab al-Imam al-Bukhari sọ̀rọ̀ Abu Tọ́líbì Ọlọ́run sọ̀rọ̀ alul kitab ṣe Abu Tọ́líbì ń pè ó ló di alul kitabi naam torí mo ti fẹ́ parí ẹ̀ mi ò fẹ́ kó gùn wa qalu torí pé tí wọ́n sọ ní pé inna tabi'il huda mahaka tá bá tẹ̀lé ìmọ̀nà tó mú wá yìí tá tẹ̀lé ọ lórí ẹ̀ nutakhattafu min ardina wọ́n lé wa kúrò lórí ilẹ̀ wa nílùú wa yìí Ọlọ́run wá ní awalam numakkin lahum haraman amina ṣáwọ̀ Ọlọ́run àti wá ṣe pẹ̀pẹ̀ àṣíwá ṣe ní pẹ̀rẹ́pẹ̀ kí fún wọn haraman amina
táwọn náà ti wà ní hárọ́ọ̀mù pẹ̀lú fọkànbalẹ̀ àwọn náà ń wọ Káàbà bó ti wù wọ́n yujtaba ilayhi samaratu tó já sí pé yujba ilayhi samaratu kulli shay'in gbogbo èso tí ń bẹ ń bẹ làwọn náà ń jẹ ń bẹ rizqan min ladunna látọ̀dọ̀ wa walakinna aktharahum la ya'lamuna àmọ́ pọ̀lọpọ̀ wọn àìmọ̀ ń dà wọn láàmú áyà Yẹhudi ní ń bá wí kèé ṣàbú tọ́líbì wọ́n náà tún gbọ́ alùlì kìtàbì ní ń sọ lọ́ka ogbó tafsir àbú tọ́líbì ni wọ́n rí fà rẹ̀ sí ṣàbú tọ́líbì jẹ́ Yẹhudi ni àbó jẹ́ kìtàbì a ní kèé ṣe gbogbo tó wà nù Sahih Bukhari ló gbádùn ló lálàáfíà in tó gbádùn bẹ́ẹ̀ ẹlómi tí ó mọ̀ sọ́ọ̀sì ni pé ìwọ al-Mubaraku yìí mélòó ni mọ̀ rẹ pálíwò ní bẹ lọ́dọ̀ rẹ kéwú wo lókè ń bo ló lọ ò fẹ́ máa kọ̀lẹ́tì àwọn tí wọ́n lọ jámíà ṣáànàbì lọ jámíà ni Ibn Taymiyyah lọ jámíà ni Ibn Kathir lọ jámíà ni Imam Muslim lọ jámíà ni Shafi'i Tirmidhi lọ jámíà ni Nasa'i lọ jámíà ni àwọn tí wọ́n lọ káàkiri pé àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ lọ gba pálípálí kan àwọn là ń fi ọ̀rọ̀ wọn gba pálí lónìí tẹ́bẹ́ kò sí tó sì tún dáa náà kéèyàn gba pálí béèyàn bá tún wá gba pálí gbà làákàyè wọ́n kọ́ ẹlẹ́kọ̀ọ́ pé ó ti wá ó wá kú bó ti fẹ́ lò in tó bá fi èdè Lárúbáwá kà náà láyé ó bí ọ léèrè bí Mudirul Markaz ti wí so basically with this ayah some PhD holders are still an idiot with their papers because they don't understand this ayah. We have professors. We have a lot of them. They are knowledgeable, and they are dogmats with Bukhari, Muslim, Tirmidhi, against Quran, against Islam. Àfìgbà tá a bá padà sí di alukùránì tán yányán láàní ìsinmi táà máa wò táà máa fa alukùránì jọ àdísù pé ṣálùkùránì yìí ṣó gbà àdísù yẹn wọlé àbí ò gbà wọlé torí pọ́lọ̀ nǹkan sọ fún Ànábì pé láwọ́ takọ̀ wálà àlẹ́yìnà ba'dal aqawil tí wà Ànábì náà takọ̀ wálà tó bá lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan alẹ́ ìná tó lọ fi ń kún ọ̀rọ̀ wa tàbí tó wá ń sọ páwọ̀ Ọlọ́run sọ àlà akhadhna minhu bil yamin a ní fojú rẹ̀ wọ́ pẹ̀lú rẹ̀ ó jẹ ìyà tí ò ní tán níbìkan ó ní ó ṣeéṣe ó súnmọ́ ayùfùtínúkà kan kó alábọ́wà Ànábì láti sọ nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ̀ mọ́ ń bọ̀ Suratul Isra yìí ni mi ò fẹ́ kó lọ mo fẹ́ mú àyà yẹn wá káwa náà kájọ wò ká lè mọ̀ pé nǹkan ṣe àwa mùsùlùmí kò sí nǹkan tó ṣe Islam ń bẹ láyé rẹ̀ tó sì pé bọ́bà mi ṣe gbé kalẹ̀ Suratu Bani Isra'il mo fẹ́ ní kájọ wo àyà kan bẹ̀ kí wọ́n náà kájọ yẹ̀ wò àyà yẹn bí 40 something lèyìn ó ti rí mo fẹ́ mú àyà yẹn wá kájọ gbé àyà yẹn wò naam àyà náà rí Quran 17 kájọ lọ sínú àyà 73 74 75 ọlọ́ni wà ń káàdù liyaftinunaka anilladhi awhayna ilayka ọlọ́run ní ń káàdù tí wọ́n bá wà nábì dé wípé wọ́n bá ọdé bí pé liyaftinunaka anilladhi awhayna ilayka láti pàṣúèdì wà nábì láti máa bá ọ sọ̀rọ̀ láti máa tàn wà nábì láti máa dọ̀ ọ́ láàmú pé àwọn nǹkan tó ń wí ìfẹ́lẹ̀ ilẹ̀ ilé yóò lọ lọ́dọ̀ wa
litaftari alayna ghayrahu nítorí kí wọ́n náà lè dáadáa parọ́ mi mọ́ àwa Ọlọ́run kó lè sọ mí káwa Ọlọ́run máa sọ nǹkan mi kí wọ́n náà máa sọ nǹkan mi Al-Qur'an ní sọ wa in kadu liyaftinunaka wọ́n ti bá débi pé wọ́n dà wà Ànábì láàmú anilladhi awhayna ilayka láti gbé ọ kúrò lórí wáyí tí ń ṣe Al-Qur'an ní ta fi ránṣẹ́ sí ọ litaftari alayna ghayra kí wọ́n náà lè sọ nǹkan míì tí ò ṣe tàwọn Ọlọ́run ẹ wá wòye àwọn ahadithun mutanakidatun lil Qur'an tó kàn forí lágímọ́ Al-Qur'an Ọlọ́run ni wọ́n bá débẹ̀ pé kí wà Ànábì lè máa parọ́ mọ́ àwa Ọlọ́run kó máa sọ nǹkan míì tó yàtọ̀ sí táwọn Ọlọ́run ọba ń wí pé idhan tí wà Ànábì bá lè ṣe bẹ́ẹ̀ latakhazuka khalila wọ́n sọ ẹ́ di àyò wọn wọ́n sọ ẹ́ dojú wọn wọ́n sọ ẹ́ dẹ̀mí wọn wọ́n sọ ẹ́ dọ̀gá wọn Ọlọ́ni walaula ansabatinaka tí kìí bá ṣe ọlá pé àwa Ọlọ́run láfẹ́sẹ̀ wọ Ànábì rinlẹ̀ kìí ṣe pẹ́mí rẹ̀ ló gbé laula ansabatinaka tí kìí bá ṣe pé àwa láfẹ́sẹ̀ rinlẹ̀ lórí ń tá fi rán laqad kitta tarkanu ilayhim shay'an qalila díẹ̀ lókù kí wọ́n náà bá wọn lọ kó gbà sí wọn lẹ́nu la fi ń sọ pé Bukhari òye ṣọ̀tẹ́ntíkì ọ̀rọ̀ tó lálàáfíà ń bẹ nú ẹ̀ gbogbo tó wà ń bẹ kọ́ èyí tó bá yapa Kùránì mùsùlùmí kò ní gbà á gbọ́ àbí kó jẹ́ni tí ń wá bínú Ọlọ́run laula ansabatinaka tí kìí bá ṣe pa afẹsẹ̀ wà nẹ́bìnrin lẹ̀ kí tatarkanu ilayhim shay'an qalila ìwọ náà ti fẹ́ fara kí wọ́n díẹ̀ ó ní idan tó bá já sí pé o bá lọ tán tí kìí bá ṣe pàwà la yọ ọ́ ni la azakinaka di'fal ayat ó ní ráyé lò dáadáa mọ́ a jẹ ọ́ níyà tó já sí pé ó kábàmà kó wáyé rí di'fal ayat wà yẹpẹrẹ láyé wà di'fal mamat ó tún kúkú yẹpẹrẹ thumma la tajidu laka alayna nasira ó sì ní rẹ́nìkan tó lè gbà ọ́ lẹ̀ tó lè ràn ọ́ lọ́wọ́ mọ́ ìyà táwọn Ọlọ́run lè fi jẹ ọ́ pátápátá inkadu liestafi zunaka fil ardi wọ́n sọ pé wọ́n fẹ́ lé ọ jáde ìlú wọ́n fúnlẹ̀ mọ́ wà Nábì li yukhrijuka minha láti lé ọ kúrò ìlú idhan la yalbathuna khilafaka illa qalila ẹnu tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ àsìkò tí ò tó nǹkan kan náà ni àsìkò tí wọ́n lè fi yapa wà Nábì tí wọ́n fi ní rí tí ọ ṣe ni kò sásìkò kan náà tó lè pẹ́ lọ títí kọjá àsìkò díẹ̀ torí báwo Ọlọ́run ti gbé ayé kalẹ̀ nìyẹn sunnata man qad arsalna qablaka irú ìlànà tá a gbé kalẹ̀ fáwọn tí wọ́n ṣáájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ nìyẹn wala tajidu li sunnatina tahwila ó sì lè yí ìlànà àwọn Ọlọ́run padà la fi ń sọ pé Ọlọ́run ló ní súnnà kìí ṣe ànábì ò ní súnnà Ọlọ́run lànábì ń tẹ̀lé Al-Qur'anu sì ní súnnà rẹ̀ gbogbo taraktu fikum amrayni ma in tamassaktum bihima kitaballah wa sunnati yẹn ìdọ́fà ni astaghfirullah wọ́n lè mọ́ lára ni kò sí mẹ́ ó lè rí nínú Sahihul Bukhari látòkè délẹ̀ ó rí pé bí mo ti lọ kó lè mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ò fi bá nẹ́bì ṣeré tọ́lọ́run wà máa sọ̀rọ̀ tá nẹ́bì ní ó wà aláìdíà kìí ṣe tọ́lọ́run kìí ṣe tàndán Muhammad áyà tàwákà yìí áyà àwọn Yẹhudi ni kò ní í ṣe pẹ̀lú Abu Tọ́líbì wọ́n lẹ̀ máa Abu Tọ́líbì áyà tàwọ́kọ́ ta kàyẹn náà pé ma kana li nabiyyin an yastaghfir tó bá dẹ̀ wo áyà tá ń sọ yìí ó rí pé tó bá lọ ka tírà kan áyà tá sọ yìí ó rí pé at-tadlisu wa tanaqud fi Sahih al-Bukhari ó rí ìdá ojú ọ̀rọ̀ rú àtàwọn ọ̀rọ̀ tí ma takora wọn nínú Bukhari yẹn náà wal-kadhibu as-sarih ó rí irọ́ tó fojú wọn bẹ́ẹ̀ tó bá ka Sahihul Bukhari kitabu tafsir Qur'an suratul Baraha yẹn aya 113 tó ní wa ma kana li nabiyyin an yastaghfiru lil mushrikina lẹ́yìn ọdún 12 tá Abu Tọ́líbì ti kú lànàbí jẹ́ṣẹ́ bá Abu Tọ́líbì sọ̀rọ̀ láyà yìí wá sọ̀kalẹ̀ fún bẹ́ẹ̀ náà ni èyí ta kánú 56 pé innaka la tahdi man ahbabta yìí tó bá lọ ka tafsiri
al-Imam Ar-Razi lọ ka volume 16 page 208 àfáà ní qala al-Wahidi àfáà wa al-Wahidi wọ́n wá sọ̀rọ̀ wípé wa qad istab'adahu al-Husayn بن الفضل لأن هذه السورة في آخر نزول وفاة نزولا ووفاة أبي طالب كانت بمكة في أول الإسلام ọ̀rọ̀ yìí jìnà ó jìnà tẹfẹ́tẹfẹ́ sí tó wà nílẹ̀ yìí torí pé súrà yìí Mákà ni ó ti sọ̀kalẹ̀ èyí tán ní ma kana illa bi lil mushrikina yìí Abu Talib sì ti kú ní Mákà Madina ní ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ lẹ́yìn bí ọdún 11 sọ́dún 12 bí ọdún 9 tá Nábì dé Madina wá plus 9 kó plus ẹ̀ mọ́ 3 lẹ́yìn 12 years Abu Talib ò sí láyé mọ́ ní ṣẹlẹ̀ ilé yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ Aya tí mo wá kà yìí kí ló fa aya yìí tó fi sọ̀kalẹ̀ aya yìí ó sọ̀kalẹ̀ nítorí àwọn ahlul kitabi kan tẹ́nìkan ń jẹ́ olórí wọn tí wọ́n ń pè ní Al-Harithu bun Usman Al-Harithu bun Usman òun ni Ànábì ń sọ̀rọ̀ lórí ẹ̀ wípé innaka la tahdi man ahbabta tó bá lọ ka eléyìí náà táǹkà yìí nínú tọ̀ríkù àwọn ahli sunna tó bá lọ ka ọ̀rọ̀ yìí wọ́n gbà pé nazalati fil Harith ibn Usman Harith ọmọ Usmanu ni áyà yìí ló torí ẹ̀ ṣe kí ni ló torí ẹ̀ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà tó bá lọ ka tafsiril Qurtubi òun ó sọ fún ẹ pé ẹni yẹn al-Harith ibn Nawfal huwa alladhi qala dhalika an ibn Abbas tó bá dẹ̀ lọ ka Sadul Mazir nínú volume 6 page 232 òun ó sọ pé al-Harith ibn Usman ni Harith yẹn náà ni bun Nawfal òun ló sọ ọ̀rọ̀ yìí torí òun jẹ́ olórí àwọn ahlul kitabi tá ń sọ yẹn áyà ìfúnra rẹ̀ clear rẹ̀ àwọn mùsùlùmí alọ́kọjú ogun tilé Ànábì Muhammad a fẹ́ mú gbogbo nǹkan Ànábì a fẹ́ bàjẹ́ ẹni bá ti wá ń sọ ọ̀rọ̀ yìí tó bá sọ ewélé ìta sọ yìí nísìn ìrònú ṣíyà lélẹ̀ yìí náà ọ̀rọ̀ ṣíyà náà ni kí wá ní ìdájọ́ tó ń bẹ fẹ́ni tó ń yí ọ̀rọ̀ Ọlọ́run ọba padà kúrò láàyè ẹ̀ ó rí pé ìṣesí àwọn Yahudi ni tá bá lọ sínú Suratul Maida bí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sínú tá bá lọ ní Suratul Maida ayé ẹlẹ́ẹ̀kejìlá ó rí pé Ọlọ́run ọba sọ nígbà tó ń bá àwọn Yahudi wí kí wọ́n náà wá wo irú ìjìyà tí ń bẹ fún àwọn mùsùlùmí lórí ń tà ń ṣe yìí wà máa gbọ́ ò wọ́n ní fàbímọ̀ ẹ̀dá pèdè hìmì ìsáàkàhùn nítorí tó bá wáyé àkẹtàlá nítorí pé wọ́n yí àdéhùn àwọn Ọlọ́run padà wọ́n yí àdéhùn Ọlọ́run la'annahum Ọlọ́run gégùn lé wọn lórí ègún Ọlọ́run ń bẹ lórí ẹni tí ń bá ń yí ọ̀rọ̀ Ọlọ́run kúrò ní bọ́lọ́run ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ Ọlọ́run waja'alna qulubuhum qasiyatan àwa sọ ọkàn wọn di líle lọ́wọ́ gbé tí bá ń jẹ́ ìjọ sàlàfíà àbí wàhábíyà ọkàn wọn máa ń le kódà kó kó ti Al-Qur'ani wọn nígbà kódà kó kó ti ọ̀rọ̀ Ànábì tí ò bá ti ní í ṣe pẹ̀lú mọ́nájì wọn nígbà èmi ilé sọ pé ṣé téèyàn ó bá tiẹ̀ wá kọ̀rẹ́tì àwọn ó ń láti jó ń bí díà àbó ń láti jó ní kíní kan ọkàn wọn le Ọlọ́run ní líle tó kàn wọn le nì ja'alna qulubahum qasiya ajẹ́kọ́kàn àwọn Yahudi le yu'arrifuna al-kalima an mawadi'i òun ni wọ́n ṣe ń yí ọ̀rọ̀ Ọlọ́run kúrò láwọn ààyè Ọlọ́run ibi Ọlọ́run gbá ayé ẹ̀ sí wa nasu azza mimma dhukiru wọ́n gbàgbé èrè tí ń bẹ fẹ́ni tó bá ṣòótọ́ lórí àdéhùn tá a gbà fún wọn tá a fi ṣe fún wọn wala tazalu tattali'u ala kha'inatin minhum
wọ́n yẹ̀ wọ́n gbò lẹ́ni tí ó máa jàmbá Ọlọ́run tí ó máa jàmbá aṣẹ́ Ọlọ́run illa qalilan minhum àfàwọn èèyàn díẹ̀ nú wọn. mo kàn mú àyà yẹn wá ní ká lè mọ̀. Ọlọ́run wá ní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ dáadáa parọ́ mọ́ Ọlọ́run ní la yuflihun wọn ní jèrè. Àyà Kùránì náà ni o. Innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ dáadáa parọ́ mọ́ Ọlọ́run ìntọ́lọ́run ò sọ tí wọ́n lọ́lọ́run sọ. Wọ́n bá ka Kùránì wọ́n ní Ọlọ́run sọ pé ẹ̀yin onísúfí Ọlọ́run ò sì sọ bẹ́ẹ̀. Ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ generally ni. Tí ó bá sọ̀rọ̀ ní ya ayyuhan nas ya ayyuhal ladhina amanu qul ya ayyuhal kafirun. Ó lè bá àwọn mùnáfìkí sọ̀rọ̀. Onísúfí lè jẹ́ mùnáfìkí. Nínú onísúfí lè jẹ́ mùnáfìkí. Nínú onísúfí lè jẹ́ múmìnì. Nínú sàlàfíà nínú wọn lè jẹ́ mùnáfìkí. Nínú wọn lè jẹ́ ìmí náà. Ibi ayà yẹn bá ti ń sọ̀rọ̀ ó ti bóhun náà rú. Ànábì wá ní man kazzaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar. Béèyàn bá máa parọ́ mímí Ànábì kó wá gàdé òbí jókòó nú ná. Irọ́ ńlá leléyìí. Áyà tá a kà nínú Suratul Qasas, ayé Quran 28 verse 56 kò ní bísínẹ́sì pẹ̀lú Abu Tọ́líbì rárá. Torí pé ọ̀rọ̀ àwọn Ahlul Kitabi lọ́lọ́run ń sọ ń bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tú Kùránì. Ṣe rí pé ẹjìntà àti prof àti èyí tí ó prof Kùránì tẹ́ ẹ tú tálìkì àmọ́ ó fi dé alùkùránì ó sì máa jẹ́ alùkùránì tá mọ̀ pé a ní lépa báyìí mọ́ rẹ̀ tán yányán. Àwọn ẹlòmíì náà tún ń bọ̀ tí wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ tún wá establish ìtumọ̀ rẹ̀ dáadáa ju báwa ti ń tù yí lọ. Ló fi já sí pé ní àtàfsírul Kùránù bil Kùránì kéèyàn lo Kùránì fi tú Kùránì tó Ọlọ́run ò ní sọ̀rọ̀ kan bì kan kó mọ́ sọ̀túnmọ̀ rẹ̀ ń bò mí yóò sì sọ sábàbù nùsùlù ẹ̀. Ìdí táyà yìí fi sọ kalẹ̀ ó bá nù Súratul Qasas yẹn náà ó sì bá àwọn tó ṣẹlẹ̀ sí ìwọ náà lọ kà á láti àyà 37 àmọ́ nítorí pọ́kàn wọn lè yu'arrifuna al-kalima amma mawadi'ihi wọ́n gbàgbé ìdájọ́ Ọlọ́run. Kò sí tó lè sọ fún wọn. Kò sí ìfẹsẹ̀rinlẹ̀ kan lọ́dọ̀ Ọlọ́run pé bàbá Ànábì o àbẹ́nìkan nù ran wọn ọmọ ẹ̀nà ni kò sí tó jọ bẹ́ẹ̀. Àwọn àfáà ni wọ́n ń hún ní tìtorí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ẹnu ilé yẹn. Àwálàn àkọọ́lẹ̀ jẹ́ kó yé wádọ̀ àwọn àfáà súnà yìí pé gbogbo àwọn khulafa'u rashiduna ni kò sẹ́ni tí ò forí kanlẹ̀ fó ṣàrínú wọn àfàlí nìkan. Èyí ṣe tó fi jáàlì nìkan. Ṣé wọ́n bí àlílé Ànábì Muhammad lọ́wọ́ ni? Ṣé pé ńgbà tí Islam bẹ̀rẹ̀ ni wọ́n bí? Ṣé bó bá nú ilé wọn ni? Torí ìdí eléyìí, ibi ìládùú Ọlọ́run ṣàlékún dáadáa fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ jọ́ mọ̀ ìyá tẹ́ fẹ́ràn òdodo lára wa, tẹ́ sì fẹ́ràn Islam. A ní dákẹ́, a máa kọ̀ntínú láti máa ṣàlàyé, a sì ń dọkumẹ́ntì gbogbo àwọn ọ̀rọ̀ wa yìí náà tí ràn lọ́wọ́ Ọlọ́run máa fi dé. Táwa náà ó bẹ̀rẹ̀ sí ní máa kó sínú àwọn kútù. Ọlọ́run bá wa kún yín lọ́wọ́ yóò sì bá wa ṣe dáadáa fún yín gbogbo ẹ̀yin èèyàn dáadáa Ọlọ́run ò ní fi yín lẹ̀ nígbà kankan la ilaha illallah Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín bàbá Mudul Markaz ẹ má jà gbàgbé laqad ja'akum li ilafi kan àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà àlékún ìṣọ́ Ọlọ́run bá wa ṣe fún wọn bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم خوافز كويشا دعاء وبهم يا وانو إسلام أو بابا دادا أو بابا البركة لا تري بابا مي أدغبيته nílùú Òṣogbo àlékún àlàáfíà àlékún ìdẹ̀ra Ọlọ́run bá mi ṣe fún wọn àpadà sí ibú àpadà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn bàbá mi Adégbì bàbá mi Gbọ́lágadé Elmaruf Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú àtẹ̀yìn àtìyàwó àtàwọn ọmọ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Labeka di Christ Jamiu Adégún Àlàbá Ọlọ́run nípa àlẹ́yìn rẹ̀ Ọlọ́run má jẹ́ ó yọ̀ ṣubú wọ́n sì fi ẹ̀rín rẹ̀ sọ́ta lẹ́nu wọ́n lápá ń ṣàdúrà fún kó lè dáa fún ní kọ̀rọ̀ àti ní gbangba
ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fáwa náà lọ́la la ilaha illallah. Gbogbo ẹni bá lóun fẹ́ nà ká sí gbogbo déédéé irú kàtẹ́nìyẹn bá nà ìlọ́pọ̀ ẹ̀ náà lọ́lọ́run máa bá a dá padà fún, ìbáà jẹ́ dáadáa ìbáà jẹ́ nídàkejì bọ́lọ́run ó ti máa bá wa ṣe nìyẹn lọ́la la ilaha illallah. Bákan náà àwọn bàbá mi dáadáa, àwọn ọmọ ìyá mi Ajíbọ́lá, ọlọ́run bá mi ṣe dáadáa fún, ọlọ́run ò ní fílẹ̀, yóò bá mi gbọ́ ọ̀rẹ́ sẹ́sọ̀ lágbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run. Bákan náà Sa'idu Kakawa, Jamal Abubakar, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o, olúwa ò ní fi yín lẹ̀ o, ọlọ́run ò ní dojú àdúrà tì yín o lọ́la la ilaha illallah, kọ́lọ́n bá mi ṣàánú yín. Bákan náà àfáà mi Budo Rasul, the king, Taofik Kọ́lápọ̀, ọlọ́run bá mi ṣàánú yín lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run, ọlọ́run mọ́pa àlẹ́yìn ẹnì kankan wa lọ́la la ilaha illallah. Bákan náà Malam Abdul Samad Babatunde, olúwa ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín, kọ́lọ́n bá agbọ́rọ̀ yín sẹ́sọ̀. Hakim Mahmood, ọlọ́run ní fi yín lẹ̀. Oyègòkè Ismail Ìdòwú, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, ó sì bá mi ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah, lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run. Ọlọ́run dákun má dojú tẹ nìkankan wa láyé níyà yín àti ní gbangba àlìkíyàmà, ọlọ́run má fẹ́ nìkankan lẹ́nu kó wa kọ́lọ́run ṣàánú fún wa. Imam Abdul Fattah Zakaria, ọlọ́run bá wa ṣàánú yín. Raji Imam, má jẹ́ ó bàjẹ́, ọlọ́run bá mi ṣàánú yín. Prince Abdulgani ọ̀kẹ́ owó, ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀, bàbá mi dáadáa. Imam Ṣàwó, ọlọ́run dákun bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀, mọ́ dá yín láàmú lọ́la la ilaha illallah. Prince Abdulhakeem, ọlọ́run bá mi ṣàánú yín. Bàbá mi dáadáa aṣáájú Usman, aṣáájú lẹ́ẹ̀ máa jẹ́, ọlọ́run ní dá yín padà sẹ́yìn láéláé. Bilal Ayinde, ọlọ́run bá mi ṣàánú yín. Sa'id Lawal Kakawa, ọlọ́run nípa àlẹ́yìn yín lọ́la la ilaha illallah. Kamil Ogunlakin Jẹ̀mí Kamil, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, ọlọ́run ò ní fi yín lẹ̀ nígbà kankan o, olúwa ò sì ní dojú àdúrà tì yín o. Ìsìláàmù yìí ọlọ́run ló ní nǹkan rẹ̀, kò sí ẹnìkan ò lè bá jẹ́ mọ́ wa lọ́wọ́, torí pé ọlọ́run fúnra ẹ̀ ló ní, torí pé àwọn kan ti kọjá lọ wọ́n sì ti sọ nǹkan kan kalẹ̀, nǹkan yìí ò dáa ká sì gbà bẹ́ẹ̀ rárá, àní fílẹ̀ bẹ́ẹ̀. Bilal Ayinde, ọlọ́run bá mi ṣàánú yín o, ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o, kó bá mi ṣíjú àánú wò yín, kó má pa àlẹ́ yín. Àwa ń fàsìkò yìí ṣàdúà fún àfáà mi Kamil Ogunlakin, Bilal Ayinde, bákan náà àfáà mi Harun, ọlọ́run bá mi ṣàánú yín, kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a láǹfààní ká dárúkọ wọn, ọba mi mọ̀ yín, ó mọ ń tẹ́ ń fẹ́, ó mọ ń tẹ́ ń béèrè, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, kó gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Ọlọ́run lẹ fẹ́ lára wa, ànábì lẹ fẹ́ lára wa, kìí ṣe páwa náà mọ̀ ẹ́ ṣe. Ọlọ́run bá wa ṣàánú yín o, ọlọ́run mọ́ padà lẹ́yìn. Abdul Ayọ̀ọ́lá Yáyà, ọlọ́run bá wa ṣíjú àánú wò yín lọ́la agbára ọlọ́run lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Bákan náà àfáà mi Munas Dibu, ọlọ́run níjó bàjẹ́. Àfáà mi àgbà Seriki Abiola, ọlọ́run nípa àlẹ́yìn. Raji Iman, májò bàjẹ́, ọlọ́run mọ́ fi yín lẹ̀ nígbà kankan lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan rẹ̀. Ọlọ́run bá wa jó orí bá ti ń sọ yìí o, gbogbo mùsùlùmí tí wọ́n ń bẹ lórí ìnira, ọlọ́run bá wa tú wọn lẹ̀, kó bá wa ṣàánú wọn. Malamadu Sọmọ Básúndé, ọlọ́run nípa àlẹ́yìn ẹ̀yin náà o, kò ní fẹ́ nìkan kan wá lẹ̀ o. Gbogbo wa náà la ṣàdúrà fún, ọlọ́run mọ̀ wá, ó mọ̀ ń tà ń fẹ́, ó mọ̀ ń tà ń béèrè. Bàbá dáadáa mo ṣàmì sádùá yín, bàbá mi Ìmáàmù Ṣàwó, ọlọ́run níjó bàjẹ́ fún yín o, kò sì ní dàrú fẹ́ nìkan kan wa la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n dúró ti ṣe ọlọ́run lára wa, ọlọ́run dákun má fi wọ́n lẹ̀ o. Musa Harun, ọlọ́run ò ní fi yín sílẹ̀, bá wa ṣàánú yín lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run. Gbogbo wa náà ta wà lójú òpó, àtàwọn Ọlámilékan Taofik Ọlálérè, àjọ lérè pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run, ọlọ́run ò ní yọ èrè kúrò lọ́rọ̀ ní kọ́lùkù wa lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billah. A máa fi eléyìí ṣe lọ, ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ gbogbo yín, ọlọ́run bá wa dúpẹ́ fún yín, àtẹ̀ntà àná ti dákọ̀ rẹ̀, àtẹ̀ntà àná ti dákọ̀ rẹ̀. Ọba mi mọ̀ yín, ó mọ̀ ń tẹ̀ ń fẹ́, ó mọ̀ ń tẹ̀ ń béèrè, ọlọ́run bá yóò jò ó tẹ̀ yín lọ́wọ́ lọ́la la ilaha illallah. Àtàwọn tí ó máa padà máa wò, àwọn tí wọ́n bá wa share, àtàwọn tí wọ́n bá wa tẹ love, àtàwọn tí wọ́n tẹ like, àtàwọn tí wọ́n kóró ojú náà, ọlọ́run bá wa ṣàánú fún wọn. Kọ́lọ́run la pé ìtawà náà ń sọ yìí, à ń sọ pẹ̀lú gbìyànjú tá a lè fi dá sọ́rọ̀ Islam nítorí ọjọ́ ọ̀la. Olúwa ọlọ́run dákun bá wa ṣàánú oníkálukú wa lọ́la la ilaha illallah. Bákan náà àfáà mi Oyègòkè Ismail, mo ṣàdúrà fún àwọn èèyàn pọ̀ tí wọ́n jẹ́ ní àdúrà, ọlọ́run bá gbàdúrà wọn. The King Budo Rasul, wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Alhaji Alade Bakari, Alhaji Muftawa Awesu, Dr. Nasir, Haji Ridwanullah Abolore, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run dákun má fẹ́ nìkan kan lẹ̀ láì gbàdúrà rẹ̀, ọlọ́run bá wa ṣàánú yín. Ìyá mi Basira Rẹ̀mílẹ́kún Basira Awesu, ọlọ́run bá mi ṣàánú gbogbo wọn. Bákan náà Shehu Sanusi, ọlọ́run bá mi ṣàánú yín.
Al-Ustaz Abdulwasi Ọlọ́run bá mi ṣàánú ẹ̀yin náà kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Babaláyége àdúrà wa lórí wọn Ọlọ́run bá wa gbà má dáwọ́ àdúrà náà dúró má sì dáwọ́ gbígbà rẹ̀ dúró má jẹ́ kábàámọ̀ lára wọn má jẹ́ káwọn náà kábàámọ̀ lára wa. Ọlọ́run fi wọ́n mọ̀ọ́mọ̀ ó fi wọ́n ṣe ẹ̀yẹ àti ọ̀ṣọ́ aṣọ yìí fún ìsìláàmù lásìkò yìí tí ó sì tẹ́ àwọn tí wọ́n ń jọ́ta ànábì lọ́rùn. Ọ̀rẹ́ ànábì nìkan àtọ̀rẹ́ Ọlọ́run àtọ̀rẹ́ Islam ló lè máa dunnú sí. Ọlọ́run dákun àpadà sí bú àpadà sí ìgbà táàbì sọ wípé tọ́ ọ̀rọ̀ mùdírù sú wa Ọlọ́run dákun má jẹ́ ó wọlé tọ̀ mí o má sì jẹ́ ó wọlé tọ̀ ẹnì kankan wa o la ilaha illallah. Kìí ṣe pé owó ni wọ́n ń fún wa tá a fi ń fẹ́ràn wọn bí i ṣe pé a rí Ọlọ́run lára wọn ará ànábì lára wọn arẹ́sìn lára wọn ayé kọ́ ni wọ́n lé tó bá yẹ páyé ni wọ́n lé ni wọ́n lè má ráyè gbogbo tí wọ́n ń sọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń jayé kiri yìí làwọn ló kàn máa jayé lọ tí wọ́n Ọlọ́run ò sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. Gbogbo wa náà tá a sì ń ṣe hámi Ọlọ́run níjẹ́ kọ́rọ̀ tiwa náà dàrú. Gbogbo ọmọ tó jẹ́ ìlara tiwa náà Ọlọ́run bá wa ṣe wọ́n lólú ọmọ báwọn kí wọ́n ti pọ̀ tó ìsìláàmù ni ó wù wọ́n láti ṣe nínú ọkàn nínú ẹ̀mí nínú ìṣe nínú gbogbo àyè ní kọ́lọ́n bá wa fún wọn. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní diaspora Ọlọ́run bá wa ṣíjú àánú wọn bá wa mójútó wọn kó bá wa ṣàánú wọn bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀. Àwa tá a wà ń lé ọlọ́mọ fi àjà wa náà jẹ́ kọ́rọ̀ wa náà bọ́ sọ. Gbogbo ẹ̀yin tẹ́nu náà ètò yìí lọ́wọ́ àti iṣẹ́ Ọlọ́run tá a fẹ́ bẹ̀rẹ̀ láti máa gbé kalẹ̀ káwa náà fẹ́ gbìyànjú káwa náà ká ní èyí tí ó jẹ́ sáìtì tiwa tá a lè ní àwọn ilé ẹ̀kọ́ ń bẹ ká ní mọ́ṣáláṣí ń bẹ ká ní hóstẹ̀lì ń bẹ ká nílé àwọn olùkọ́ ń bẹ àwa náà ń gbèrò ẹ̀ kọ́lọ̀ ń dákun yóò ṣeé ṣe fún wa. Gbogbo àwọn tí ò kún wa lọ́wọ́ Olúwa Ọlọ́run dákun bá wa kún wọn lọ́wọ́ kó o sì wá kún àwa náà lọ́wọ́ kó o dúró tì wá. Èyí náà tá à ń ṣe yìí náà a máa ṣe Ọlọ́run ní fi wálẹ̀. Àfáwà Sanusi Abdulwasi Ọlọ́run bá mi ṣàánú yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó mọ́ fi yín lẹ̀ nígbà kankan o kó sì mọ́ fẹ́ nìkankan wálẹ̀ o. Gbogbo ẹni tí mi ò láǹfààní àti dárúkọ wọn tọ́lọ́run ọba sì mọ̀ wọ́n Ọlọ́run bá mi mo mọ̀ pé Ọlọ́run mọ̀ wọ́n Ọlọ́run bá mi gbàdúrà wọn yóò sì gbọ́rọ̀ tí wọn náà sẹ́sọ̀ la ilaha illallah kò ní fẹ́ nìkankan lẹ̀ nínú wa lọ́la agbára Ọlọ́run. Kámílò Ògúnlákin àwọn náà wà ń bẹ̀ Ọlọ́run bá mi gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ Ọlọ́run mọ́ fi yín lẹ̀ nígbà kankan la ilaha illallah. Bákan náà àfáàmì Abdulateef Taofik Munazibu Shehu Sanusi Oyegoke Musa Karun Bilal Ayinde gbogbo wọn náà pọ̀ ń bẹ̀ aṣáájú